talẹ̀ ń pèrè yẹn. Àdìsá. talẹ̀ ń pèrè yẹn o. Àdìsá. talẹ̀ tún pèrè yẹn. Àdìsá. Àdìsá o. Àdìsá owó. Àdìsá o. Àdìsá pàtàkì. Àdìsá o. Àdìsá tata. Àdìsá o. Mr. Portable. Àwọn bàbá yìí rí tá a jẹ́ ṣe. Bó bá ti dòde àmọ́ kówó dé. Àdìsá o. Àdìsá o. Olówó CAIRO mojiri o morowo. Talẹ̀ ń pèrè yẹn. Àdìsá. talẹ̀ ń pèrè yẹn o. Àdìsá. talẹ̀ tún pèrè yẹn. Àdìsá. Àdìsá o. Àdìsá owó. Àdìsá o. Àdìsá pàtàkì. Àdìsá o. Àdìsá tata. Àdìsá o. Mr. Portable. Àwọn bàbá yìí rí tá a jẹ́ ṣe. Bó bá ti dòde àmọ́ kówó dé. Àdìsá o. Àdìsá o. Olówó CAIRO mojiri o morowo. Jáyé Nàìjíríà mo tún wá jẹ ti CAIRO ìyẹn ló máa fi mọ̀ pé bàbá ni bàbá jẹ́. Àdìsá. àìmọ́ ńlẹ̀ sí. Olówó CAIRO. bàbá ẹ máa bùtà. ẹ kú jayé. ó ga sa. ẹ kú ayé. ẹ kú ayé jẹ bí ẹni tó ń jẹṣu. ẹ̀mú kò pé kí n máa pa àmì nìsan. ẹ tún wá fomi ṣeré lọ́sàn-án. mo tún ní kí n wá fomi ṣeré gẹ́gẹ́ bí ṣe máa ń fomi ṣeré tèmi. Àdìsá. Yes. jẹ́ kí n béèrè nígbà tí dádì ẹ tó jẹ́ ẹ̀gbọ́n tèmi tó pè mí láti Nàìjíríà pé kí n send invitation letter kí ni purpose tó torí ẹ̀ wá sí CAIRO kí ló wá ṣe. mo ní mo kàn fẹ́ wá relax ní CAIRO and then kí n jẹ́ tó fi experience pé èmi náà ti wọ CAIRO. o ti wọ CAIRO. bẹ́ẹ̀. Àdìsá jẹ́ kí n bí ẹ nígbà tí à ń ṣe processing bó ṣe fẹ́ wọ CAIRO orúkọ wo surname wo la fi ṣe processing. olówó ariwo ni. tó jórúkọ bọ̀dá mi. bẹ́ẹ̀ni. bàbá ẹ̀. bẹ́ẹ̀ni. báwo ló ṣe wá yí padà tó dolówó CAIRO tí wọ́n ń pariwo Àdìsá o olówó CAIRO èló ló wà lọ́wọ́ ẹ̀. olówó CAIRO ṣẹ́rẹ́ olówó CAIRO yẹn ṣe rí kò sí mí ní kankan bẹ́ẹ̀ ṣe rí orúkọ tó ń jáde nínú orúkọ ni ìyẹn ló ń jẹ́ wípé mo ń upgrade oye mo tún wọ̀lú CAIRO mo tún gbalẹ̀ bàbá wọn mọ́ wọn lọ́wọ́. ó tó oṣù mélòó tá a sọ fún òyìnbó ní ẹ́mbáàsì wípé o fẹ́ lò ní CAIRO. ọ̀sẹ̀ méjì. ọ̀sẹ̀ méjì. bẹ́ẹ̀. o ti wá lò tó oṣù mélòó báyìí. anyway téèyàn bá ní parọ́ mo ti lò oṣù mẹ́ta. mẹ́ta. bẹ́ẹ̀. 3 months. ní ètò túmọ̀ sí pé o ti kọjá àsìkò tá a dá fún òyìnbó wípé o fẹ́ lò ní CAIRO àbí. bẹ́ẹ̀ ni. Àdìsá kí ló dé tó o wá mọ̀ wọn ara ẹ̀ o ti kọjá àsìkò o tún tẹ ìlú onílùú báṣù o tẹ láwọn Daniel ẹ lọ sí warehouse ẹ lọ ń gbóyìnbó jà gbọ́ná tí kì bá ṣe ibi tí wọ́n ti mọ àwọn Daniel ó rò pé nǹkan tá à ń sọ ìlànà máa sọ wọ́n á ti tì ẹ́ mọ́lé ẹ̀wọ̀n ló máa wà tàbí kó o ti máa gbọ́ Èkó Òṣòdì Nàìjíríà ló ti máa bá rẹ. ẹ wo ẹ̀gbọ́n ṣẹrí ẹ má máa jẹ́ káwọn òyìnbó yẹn máa mú yín gan o ṣẹrí táwọn òyìnbó bá mọ̀ wípé bóyá ẹ wà lórí right yẹn mọ ọkọ tẹ̀sán àwọn náà máa fi ń sáyé yín ni o ṣó ti bẹ́ẹ̀ sìn anyway kò mean pé bóyá èèyàn síwájú yàn débi kan
àwọn kó bèsè kọrin kan ó ní ìṣíwájú mi ní lárí ó ní kó ní lárí jù mí lọ ẹ̀yin lè ti ìṣíwájú mi wà ní Cairo but by the time tèmi tún dé ṣóyè kò pẹ́ tí mo fi sáré upgrade tí mo fi mọ tó ń happen jù mí lọ ṣóyè ìyẹn ló ń ṣẹlẹ̀ ńsìn ká ní kò sí yẹn ni ẹni máa bẹ̀rù òyìnbó lórí nǹkan tí ò tó bẹ̀rù tì ẹ wo ká ní kì í ṣe pé bóyá ẹ̀gbọ́n mi tẹ jẹ́ ni máa lẹ́fẹ̀ẹ́ máa test na ṣe ni. Mo gbé. Test na ṣe ni ní èdè Cairo. Test na ṣe. How proud Adisa. So gbogbo ọ̀rọ̀ mi yẹn proud lójọ. Test na ṣe ni wọ́n fi parí ẹ̀. Èdè elédè tó o gbọ́ èmi tí mo ti wà ní Cairo for so long mi ò ń ṣèdè wọn. Ó dé ń jọ wo test na ṣe. Adisa ó pàlù fún ẹ. Ní kò pẹ́ kò jìnnà wàá bára ẹ ní Muritala International Airport. Èkó ó rò pé gbogbo akọ tẹ́ ń ṣe ní òkè Èjìgbò ìsàlẹ̀ abẹ́sẹ̀ tẹ́ ń ṣapẹ́ gantaganta tẹ́ ń ṣakọ lábẹ́ igi wo Cairo náà ń pè bí wàá gbà mọ́ palẹ̀ lówó Cairo. àwọn ẹ̀gbọ́n yìí mọ̀ bó ṣe ń lọ wọ́n mọ̀ ti múra wọn ní gan wọ́n jẹ́ kóyìnbó máa rábàbà lórí wọn òyìnbó tó jẹ́ pé tẹ́ bá fara kí fún tó mọ̀ pé ẹ mọ̀ bó ṣe ń lọ tó máa bẹ̀rù kó lè yé yín báwọn èèyàn ṣe ń kóra wọn sínú àgò kó ṣe bí tèmi Àdìsá. Hello Àbẹ̀jẹ́. Hello Àdìsá ọkọ. Báwo ni orí tó kẹ́ ìyàwó mi ọmọ tápà lè ń pè ọmọ àfòwúrọ̀ kùtùkùtù dáná kúlékúlé. Ara òkú súnmi ilẹ̀ súnmi ẹni àmọ́ ohun tí mo bá wá ju torí ẹni lọ. Àdìsá mo ń lọ kábọ̀ ló bá rí èkó jẹ níwọ̀ tó sọ fún mi wípé o fẹ́ lọ lo ọ̀sẹ̀ méjì ní Cairo ọ̀sẹ̀ méjì tí wàá di oṣù mẹ́ta báyìí. Bó ṣe yẹ kó wà nìyẹn náà nígbà tí mi ò jẹ́ kó lack of anything. Lóòótọ́ ló fún mi lówó tó máa tó mi náà kó tó lọ ó dẹ̀ kì mí nílò pé mi ò gbọdọ̀ yan ìfẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú ọkùnrin kankan mi ò bá ọkùnrin kankan ní ọ̀rọ̀ papọ̀ o ṣé bí sọ́yán bá pé ẹgbẹ̀rún nílé tí àláàrí pé ọgbọ̀n ẹgbẹ̀fà ṣó wá lè dàbí wíwà pọ̀ èmi àti ọkọ mi Àdìsá ọ̀pọ̀lọpọ̀ ìgbà fọ́tò ẹni mo máa ń wò. Wo Àbẹ̀jẹ́ má test knash mi o èdè Cairo ni mo sọ sí yẹn ìyẹn ni wípé kó má kàn mí lóminú kó má múnú bí mi má jẹ́ kí inú kan mi sí ẹ. Ìdí ni pé gbogbo dídúró mi sí Cairo for now ọ̀rọ̀ èmi àti ẹ náà ni mo yanjú alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé báwo ni gbọ́ngàn ṣe máa wá yọjú sí mi ní Cairo èyí tó ṣe kejì bẹ́ẹ̀ ni wípé òkè báwo la ṣe jọ máa wọlé tàmájọ máa jáde ṣó ti bẹ́ẹ̀ yẹn sìn ọ̀rọ̀ èmi àti ẹ ni mò ń tò náà. Ó dáa o mo ti gbọ́ o àmọ́ tó bá jẹ́ wípé o ti fòrùka sí mi lọ́wọ́ àbọ̀ ti gbé mi sílé gẹ́gẹ́ bí ìyàwó ṣé bọ́kàn mi ò bá tún balẹ̀ díẹ̀ àmọ́ ọ̀rọ̀ tó sọ ń sìn ó fi mí lọ́kàn balẹ̀ díẹ̀ sí. Wo Àbẹ̀jẹ́ I love you too darling. Kò sẹ́ni tó máa gbà kàtà lọ́wọ́ akitì ẹnì kankan ò dẹ̀ ní gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ wọn ò lè gbà ẹ́ lọ́kọ lọ ní Cairo ó ti bọ̀. Ńṣe ni kò má wàá jẹ́ kó tún pẹ́ mọ́ o. Very soon I will be coming home. Yeah, no problem. O ṣé ọkọ mi mo fi Ọlọ́run ṣọ́ ẹ kó dẹ̀ máa ṣe jẹ́jẹ́ o torí mo mọ Àdìsá mi pé kì í gbàlẹ̀ yọ. I love you darling. Má wọrí àsọ̀rọ̀ láàárọ̀ la kó bá mi kí àwọn ọmọ mi náà. Mọ́mì wà bedroom sitting room lèmi wà tí mo ti ń bẹ̀ sọ̀rọ̀. O ṣé ọkọ mi ó dàárọ̀. Àbẹ̀jẹ́ mi ó dàárọ̀. Ẹ̀sìnkèrú mi ẹ̀sìnkè. Wo tẹ ìwà náà tiẹ̀ wá ó ṣe mí gan o wá ń bí. Ó ṣe mí gan o. Kí ló dé lánàá ọmọbìnrin kan wá mi wálé lánàá ọ̀nà ẹni mi ò sí nílé nígbà tí mo dẹ̀ máa ń lé. Ṣé mi ni àbí láńlọ́ọ̀dù yìí tó sọ pé òun ò fẹ́ oríṣiríṣi àlejò ńlé. Láńlọ́ọ̀dù mi. Bàbá olórí burúkú ni
ṣé bàbá yẹn ń ṣe èrè ni wèrè ni bàbá yìí o má làgó mọ́ bàbá yìí lórí o tó ní mo kàn ń bá ṣeré má ṣe bàbá yìí léṣe ń jọ kan o kátẹ̀ ní bàbá tẹ̀ wá ń ṣarán ṣé ìwọ ò lè sọ fọmọbìnrin yẹn pé mo wà lé ni. àbí ẹ̀ tí ẹ̀ máa gbọ́ ṣé ẹ máa sọ wípé ẹ mọ irú ẹni tẹ́ ẹ gbalé lọ́wọ́ ẹ̀ ni bí kílẹ̀ wá ń dé mi sìn ẹ wò ó bẹ́tà tí láńlọ́ọ̀dù yín bá ti dé kẹ́ ẹ bá sọ nítorí pé ẹ lè máa fi kanra pé ìyọ òdùn bẹ̀ mú ewé o. ẹ wò Mr. Jubi ó tọrọ ní Bímbọ́ sọ o. ó ṣe. mo mọ̀ọ́mọ̀ má fẹ́ dá sọ̀rọ̀ yín látàárọ̀ tẹ̀tí jọ ń pò ní. mo rò pé Bímbọ́ ní méjì tó máa fún yín ni mo ti wá rí i pé kò ń ṣe ọmọ lọlé lọ gbèsè wá lórí ọ̀rọ̀ tó sọ yẹn. ṣe rí bàbá lánàá tẹ pé lápò láàbí kílẹ̀ tí ń pè yẹn òun lẹ máa ṣú lẹ́jọ́. o jẹ́ kí n kọ́ rẹ́ tẹ fún nǹkan kan mo ti ń sọ fún ẹ mi ṣe Mr. Jubi lórúkọ mi o gbọ́ ẹ wá nìkan tí máa ṣe fún tó bá dé irú wa nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn at least mi ò jẹ́ lówó lé náà ó ń ṣí eré ni. kọ́tí máa fojú ẹ̀ tó bá dé èmi ni màá ká. orí yìí ló burú ẹ̀yin olóṣì ẹlẹ́lẹ́yà yìí wọ́n á rí bàbá yín sá ayé yìí dẹ̀ máa bàjẹ́ ni bẹ́ẹ̀ ṣe túká yẹn bẹ́ẹ̀ náà ṣe máa túká bọ́ bàbá yín lórí wọ́n mọ̀ para ń fún yín ní gbogbo ẹlẹ́yà tẹ̀sẹ̀ kí ló fi. Àpòlá àkíyèsí tí mo ṣe bá ṣe yọ ọlọ́kan yẹn iṣẹ́ ni gbogbo àwọn tẹ́nàntì ẹ̀ ń ṣe náà fọ́nká. ẹni bá ṣe búburú ara kì yóò wà fún mi ara rẹ̀ ń fún wọn wọ́n ṣe sálọ ṣé mo lè wà nígbà tí mo bọ́lẹ̀ nú mọ́tò lẹ́sẹ̀ mo yọ ọmọ sí wọn torí gbogbo òfin tí mo fi lẹ̀ pé kọ́ má ṣe níwájú ilé mi gbogbo èrè tó ń fọṣọ yẹn ìkan tọ́gbúrẹ́ bá ṣe mọ̀ ìkan tọ́gbúrẹ́ abẹ́fọ́ lẹ́nu gbogbo òfin tí mo ṣẹlẹ̀ pé mi ò fẹ́ nú ilé mi òun ni wọ́n ṣe báwo ni mo ṣe máa wá ayé ọtọ́ òní túká àbí kán túká àròjò mo máa bá wọn kó èmi Àpòlá rẹ wà orí lẹ́sẹ̀ máa fá wà lálẹ́sẹ̀ máa tó bẹ̀rù máa bẹ̀rù mi máa fá wà lálẹ́sẹ̀ ní máa bá wọn kọ́ ẹnu ẹ̀ lájọ wà yẹn èyí olórí burúkú yìí mímí inú yìí gbogbo ìwà tẹ̀ wù yìí ló máa gbé láti wọlé máa dẹ̀ tí wọ́n lè fi òbí bẹ̀ fún mi. má bà wọn wá nǹkan kan sórí nǹkan tí mò ń sọ fún ẹ ni pé torí àwọn ọmọ táwa náà bí ní o tó ti yẹ torí àwọn ọmọ táwa bí ní o. àròjò tó bá jẹ́ torí ti àwọn ọmọ ni ọmọ sí ẹlẹ́nu ṣùgbọ́n tá a bá pàtà àwọn ọmọ wa ti máa bá táwọn eléyìí jẹ́. a ní kó lè sáré kó sáré a ní kó lè tutọ̀wọ́ ẹ̀lẹ́ tutọ̀wọ́ ẹ̀lẹ́ àbíkẹ́ òbí ló tó fẹ́ kó lè ṣe o ti yọ bí wọ́n dẹ̀ ti sáré kí ló tó fẹ́ kó ṣe. wọ́n ṣe ríbi tí wọ́n sá yẹn ó yẹ kó o ti mọ̀ pé ẹni tó bá ṣẹ̀lú ń sá lọ òfin tí mo fi ilẹ̀ tó fẹ́ tẹ̀lé ni bàbá tó bí wọn ò kọ́rú lé ìyàwó ò kọ́rú lé àwọn ọmọ olórí burúkú ọmọ àlè tí fámìlì wọn ò kọ́rú lé náà ní mi lá ọlọ́run adẹ̀ ni wọ́n lá máa rí pé mo tì wọ́n sẹ́wọ̀n ìwọ ní ma kó mo burú ọ̀rọ̀ ọmọ tó wí ma kà mí lára. àǹtí mi kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn ẹ ti lè kémi sókè jù ẹ wò èmi ẹ̀rù bà mí gbọ̀ngàn bí mo ṣe ń gbóhùn yín lórí fóònù yẹn. wàhálà ti ṣẹlẹ̀ wàhálà ti wà gidi. kí ló ṣẹlẹ̀. bí mo ṣe wà yìí Àdìsá ti lé mi kúrò nílé bàbá ẹ̀ ó ti lé mi nílé ọkọ mi báyìí Àdìsá ti dá ẹrù mi síta nílé olówó ariwo báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o dà ṣé bí o mọ̀ wípé CAIRO l'Àdìsá wà. mo mọ̀ yẹn. àdéhùn àwa àti Àdìsá ńgbà tó ń lọ ni wípé ó máa lọ ṣẹ̀ méjì oṣù kẹta rẹ̀ tAdìsá ti wà ní CAIRO tí ó wálẹ̀ kò wá sí ohun tí bàbá ò bá mi pò tán ó ní ìmọ̀ èmi àti ẹ̀ ní pé kó lóṣù mẹ́ta tó fi ìwà ń bẹ̀ pé mi sọ pé kó lọ jókòó sọ́hùn ni mo ní mo ṣe máa ní kọ́mọ mi lọ jókòó sọ́hùn Àdìsá tó jẹ́ wípé ní Nàìjíríà tó wà ń bí báyìí ìgbéraga ẹ̀ pọ̀ ìwà tó ń wù kì í ṣe ìwà tó tẹ̀yàn lọ́rùn wípé kó lọ òun yẹn bóyá ti ẹ̀ yí padà òun ló ṣe jẹ́ ká ní kó lọ ṣé mi ni máa ní kó lọ jókòó sọ́hùn yẹn ẹ̀wọ̀n tí mò ń wojú ni máa ní kó lọ jókòó sọ́hùn bàbá ẹ̀ ta kó o láfi kóhun rọmọ òun láì rọmọ òun àfi kí n jáde kó òun lè ṣe. ẹ wo ọ̀rọ̀ yín fọ́ ni láago mélòó ní kẹ̀kẹ́rù wọ́n bá yín ṣàwàdà ni kẹ̀ jáde tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pọ̀ mọ́ ká wa lára ju ara wa lọ especially àwọn ọkùnrin bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pọ́kùnrin lọ́mọ wọ́n máa gbé ẹmọ yẹn wọ́n máa gbé sẹ́mi báyìí ni síbẹ̀síbẹ̀ náà wọ́n á bá mi bí àjọ ṣàlàyé fúnra wa. ìwọ kò fẹ́ gbọ́ nǹkan kan lẹ́yìn wípé kò fojú rí Àdìsá ohun tí mo ṣe pè ẹ́ òun ni wípé ajá sí ló mọ ewé òsì ilé mo dẹ̀ mọ̀ wípé ìwọ àti ẹ̀ jìjọ close mọ́ra yín nígbà tó wà ní Nàìjíríà ń bí bóyá torí tá a bá pè kò ní gbàgbé bàbá tó takú tó ní jáde yìí o tí n bá wá dà pé
tí bá wá bá sọ̀rọ̀ tí wá ní Adisa oh mommy I'm very very busy mo kàn gbàgbọ́ yín ni èmi ò kí ní time èmi ò mọ ohun tó ń ṣe lọ́hùn-ún ìyẹn mo ṣe ní tíwọ̀ bá wá bá mi pè é mo ṣe ní kó wá tá a bá pè tó bá gbé aago kó o bá mi sọ fún pé kó máa bọ̀ nílé o mọ̀ kó máa ń gbọ́rọ̀ sí ẹ lẹ́nu torí kó tó di pé bàbá ẹ̀ dẹrù mi síta èmi ò mọ ibi tí mo fẹ́ kó lọ báyìí ó sú mi o bàbá ẹ̀ ò fẹ́ gbọ́ nǹkan kan o àfi kó fojú rádìsá o. ẹ wò ìyín ò ní ká má pè ṣùgbọ́n náà wọ́n á sì bá mi bí mo nọ́rọ̀ láti bá wọn sọ wọn lè má provoke yín nà kí ló lè tó yẹn. àní pípé yẹn wo jẹ́ ká pè yẹn ní kókó tó bá tẹ̀ mọ́ abẹ́ ń bínú àní kó tẹ̀ yìí bá mi bá olóríire yìí sọ̀rọ̀ torí mi ò ní físà tí màá fi lọ sí CAIRO mi ò ní o. Àdìsá ilé ya o Pọ́ńtẹ́bù ilé ya o òwọ̀n CAIRO láyọ̀ ó gbilẹ̀ nílùú CAIRO ilé bàbá ẹ̀ ń pè ẹ́ wọ́n ń retí ẹlẹ́gbà ní kẹta òkè jìgbó Pọ́ńtẹ́bù ilé ya. Àdìsá ilé ya o Pọ́ńtẹ́bù ilé ya o òwọ̀n CAIRO láyọ̀ ó gbilẹ̀ nílùú CAIRO ilé bàbá ẹ̀ ń pè ẹ́ wọ́n ń retí ẹlẹ́gbà ní kẹta òkè jìgbó Pọ́ńtẹ́bù ilé ya. A jẹ́ pé ilé ya o Àdìsá olówó CAIRO tara ṣàṣà ilẹ̀ máa ṣú àjò lè dùn onílé má relé a kì í ṣọ̀rẹ́ èrò káyọ̀ o àgbẹ̀ ṣetán lájò ń jọ sí òrèlé àlùkò ṣetán ń jọ sí òrèlé yìí kò sùn lẹ́kẹ̀lẹ́kẹ̀rẹ̀kẹ̀ fún odídẹrẹ́rẹ́ wò gbogbo Nàìjà ẹ̀kú lé ẹ̀yin tẹ̀gbá ẹ̀kú àmójúbà o ẹ̀kú aráyá lókè jìgbò ní kẹ́yìn ta o ọmọ yín tó ràjò bọ̀ wálé Àdìsá ọmọ olówó ariwo òkò ìrèsé. Àdìsá ilé ya o Pọ́ńtẹ́bù ilé ya o òwọ̀n CAIRO láyọ̀ ó gbilẹ̀ nílùú CAIRO ilé bàbá ẹ̀ ń pè ẹ́ wọ́n ń retí ẹlẹ́gbà ní kẹta òkè jìgbó Pọ́ńtẹ́bù ilé ya. A jẹ́ pé ilé ya o Àdìsá olówó CAIRO tara ṣàṣà ilẹ̀ máa ṣú àjò lè dùn onílé má relé a kì í ṣọ̀rẹ́ èrò káyọ̀ o àgbẹ̀ ṣetán lájò ń jọ sí òrèlé àlùkò ṣetán ń jọ sí òrèlé yìí kò sùn lẹ́kẹ̀lẹ́kẹ̀rẹ̀kẹ̀ fún odídẹrẹ́rẹ́ wò gbogbo Nàìjà ẹ̀kú lé ẹ̀yin tẹ̀gbá ẹ̀kú àmójúbà o ẹ̀kú aráyá lókè jìgbò ní kẹ́yìn ta o ọmọ yín tó ràjò bọ̀ wálé Àdìsá ọmọ olówó ariwo òkò ìrèsé ti parúkọdà ó dolówó CAIRO. ṣáàjọmọ ẹ̀yin pẹ̀lú ọkọ yín ni wípé kẹtàn wálé láti CAIRO mo dé láti CAIRO kẹjọ tàn mí kẹjọ gba passport mi lọ́wọ́ mi kẹjọ sísì ẹ̀ àbí ọkọ yín pè mí wọ́n ní passport ti tèmi o àwọn fẹ́ rí nǹkan kan àwọn fẹ́ mọ̀ bóyá kinní kan wà lórí ẹ̀ bóyá gbá kan wà lórí ẹ̀ dáàdì wa gba passport lọ́wọ́ mi wọ́n sísì ẹ̀ àbí. bẹ́ẹ̀ni àjọmọ yín ni àtọkọ yín àbí. pílánì èmi àtọkọ mi pílánì èmi àti olówó orí mi tó jẹ́ bàbá ẹ̀ òun ni kò sí nǹkan kan tó lè ṣe lórí passport yẹn. ẹ wo màmí èmi fẹ́ gba passport tèmi padà o ẹ fẹ́ mi bá dáàdì sọ̀rọ̀ kẹ́ gba passport tèmi fún mi o. o ò lè gba passport lọ́wọ́ wa torí kò síbi kankan tó lọ kí ló ń bá kiri níbi ìgangan ìgbéraga ló gbé wọ̀ àrà tó wù ẹ́ ló ń dábí o tún dọ̀wọ́ o tún ya kò kí ìsọ̀hún o wá dára tó wù ẹ́ bẹ́ẹ̀ ni wípé bóyá àbí pé kò tiẹ̀ ń ṣèyàn ló bí ẹ́ ń bí báyìí o wá fẹ́ gba passport kí ló fẹ́ fi ṣe kò sí nǹkan kan kò sí tó jọra rárá kò jọra wọn. mami ó yẹ kí ẹ mọ̀ pé màmí ni mi lè bá yín jà mi lè gbóyin lẹ́nu àbí nígbà tí mo ti ń sọ̀rọ̀ látàrọ̀ àbí mo ṣe gbéraga tí mo fi gbéraga bá yín sọ̀rọ̀ so mami nídìí èyí ṣe rí gbogbo tí mo ń sọ náà ni pé ṣe rí passport yẹn ó ṣe pàtàkì sí mi ṣóyè ẹ bá mi gbà lọ́wọ́ dádì ẹ bá mi gbà lọ́wọ́ dádì. èmi mọ̀ pé ohun tó mú ẹ fi wálẹ̀ ó ní rí sí o ò lè tàn wá kankan kò sí ẹ̀tàn kankan tó lè lò fún mi gbogbo ẹ̀ ni mo já sí gbogbo ẹ̀ ló yé mi pátápátá gbà bí mo ṣe sọ fún ẹ pé bóyá mo bá máa gba passport lọ́wọ́ ọkọ mi pé mo fẹ́ mú fún ẹ
Adisa wàá ṣe ìwé gidi ló máa ṣe. máa ṣèwé. wàá ṣèwé o ó máa ṣèwé ọ̀nà má ṣèwé dà ìwọ tó jẹ́ wípé ó dé ibi tó lọ ní CAIRO ó lọ yí orúkọ bàbá ẹ̀ padà ni olówó ariwo ni bàbá ẹ̀ ń jẹ́ ó wá lọ yí orúkọ bàbá ẹ̀ padà ó wá pè rẹ̀ ní Àdìsá olówó CAIRO Àdìsá olówó CAIRO ṣé ìran bàbá ẹ̀ ló ní CAIRO àbí street wo ló wà bẹ́ẹ̀ tó jẹ́ orúkọ bàbá ẹ̀ náà fi ṣe sọ olówó ariwo street tó wà ní CAIRO fún mi. mami ẹ mọ tó ṣẹlẹ̀ ṣẹ́rí gbogbo nǹkan tẹ́ ń sọ ni mò ń gbọ́ ṣó ti yé ṣẹ́rí pé bóyá tí mo sọ pé kọ́ọ̀n ẹ̀ máa pè mí ní olówó CAIRO yẹn ṣé bó ṣe yẹ kó wà nìyẹn ṣó ti yé bẹ́ẹ̀ mami because lẹ́yìn gbogbo yẹn yẹ kí ni máa fi dùn pé ọmọ yín ó já ọmọ yín wọ everywhere àpòjú tó ti ń gbúrò ọmọ yín wọ́n gbúrò ọmọ yín lọ́tọ̀ wọ́n gbúrò ọmọ yín lọ́sìn ṣó ti yé bẹ́ẹ̀ yẹn sìn tó gbogbo yẹn ò kì í ṣe big deal mami máa surprise ní tó bá lè gba passport yẹn fún mi Ọlọ́run. tí n bá fi passport náà lé ẹ lọ́wọ́ lẹ́yìn tó bá sáìn tó gidi lé lórí lẹ́yìn kó fi wọ tanzí ìsàlẹ̀ gbẹ̀yìn ìtòkò àdátán ibẹ̀ ni kó máa fi wọ́ lọ. ẹ wo mami ṣẹ́rí èmi ti plan sílẹ̀ ṣó yẹ pé bí mo ṣe dé láti CAIRO yìí o ṣó ti bẹ́ẹ̀ sí bí mo ṣe dé yìí o ókè o mo fẹ́ lọ sí Washington mo fẹ́ lọ sí Italy o mo fẹ́ dé America o mo fẹ́ gbogbo kíní yẹn ni mo ti tò lẹ̀ because àwọn kan wà pẹ̀lú yẹ́ ìmàmì ṣùgbọ́n àwọn kan wà nínú ìlú ìtọ́wọ́n rò pé bóyá sàràwù làjọ jẹ́ tọ́wọ́n mọ̀ pé ó jura wọn lọ ṣó ti yé èmi kàn fẹ́ jẹ́ kọ́ mọ̀ pé ó jura wọn lọ ni. a ní kó má dà rẹ̀ láàmú gbogbo àrà tó fẹ́ dá lọ́dà lókè ìdìbò bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ibẹ̀ ni kò lọ́dà. mami mo ti rí pé àtọkọ yín ẹ̀mí mi gan. gidigidi tí yóò ṣe kékeré serious matter. ìwọ ló ní property ẹ lóòótọ́ ìwọ ló ní kò sẹ́ni kankan tó bẹ́ẹ̀ dùn ìwọ ló ní property ẹ passport ẹ ìwọ ló ní ìwọ lọ́lọ́run jogún ẹ̀ fún àmọ́ wàá lọ sókè ìdìbò lọ. bàbá ẹ̀ la ìfọ̀jọ́ má da ìyá ẹ̀ lẹ́. Mr. Ibrahim ẹ jọ̀ọ́ ẹ máa lọ deliver àwọn ṣẹ́gbọ́n sọ́dọ̀ Joyce Ventures ṣẹ́gbọ́n mi ìfẹ́ ní mistake mi ìfẹ́ ní complaint látọ̀dọ̀ kẹ́mi sure pé 300 pieces yẹn pé àti bottle water àti pure water ẹjọ́ pé rán ní kẹ́ẹ̀dì deliver ẹ̀ dáadáa ṣẹ́gbọ́n. Yeah, now ẹ kíra yín kẹ́ tó kí mi àwọn òyìnbó kan wá síbí báyìí lánàá wọ́n gbé brown envelope kan wá láti CAIRO náà rẹ̀ ti wá mi wá now ta ló fi rán sílẹ̀. ara mi mọ̀ kọ́kọ́ pẹ́ o. ó mọ̀ kọ́kọ́ ń pa wípé àwọn òyìnbó wá mi wá síbí wọ́n di travel wá nítorí ti tèmi látọ̀hún yẹn síbí ó wà mọ̀ kọ́kọ́ ń pa ẹ̀. ara mi rí kankan bẹ́ẹ̀. àtọ̀ kò sẹ́ni tó mọ̀ ń pa iná iná àbí. mi mọ̀ kọ́kọ́ ń pẹ́ sà. ṣẹ́rí ọ̀rọ̀ envelope yẹn kò sí kan tí kò ní dálẹ̀ nínú iléeṣẹ́ yìí ayé iléeṣẹ́ èmi ni mo ní iléeṣẹ́ mi o yes mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ sùn èmi ni mo ní ẹ gbàgbé wèrè ẹ gbàgbé ẹ ti bọ̀ so ipe bóyá ẹ máa wá dáṣà burúkú bíbá ẹ kí ni mo wá bá yín ṣiṣẹ́ fún kí lẹ bá mi ṣiṣẹ́ fún wọ́n gbé nǹkan wá mi wá láti odidi ìlú òyìnbó àdèmọ́wọ́ ẹni tó wà àbí problem gidi ló máa dálẹ̀ sí yín lọ́rùn problem. yes sir ẹ má bínú mo wò pé bóyá kàbílọ̀ Mr. Kamoru ó lè jẹun lọ́ba yín gbà I don't know bóyá kàbílọ̀ wọn. ok oya lọ pé Mr. Kamoru náà wà. ìtàjọ́ lọ pé wọ́n wá pé wọ́n wá. pé Kamoru náà wà gbogbo yín pátápátá ní kéèsì ọ̀rọ̀ tó wà nílẹ̀ because kílẹ̀ mọ̀ tó wà nínú envelope no mo ń béèrè ní pé kílẹ̀ mọ̀ tó wà nínú envelope ọ̀rọ̀ envelope yẹn kò sí nǹkan tí kò ní dálẹ̀ yes mo wo tí n bá bẹ̀rẹ̀ wàhálà lórí ọ̀rọ̀ envelope yẹn ẹ̀ ní dúró wò CAIRO làwọn lọ́ọ̀yà tó máa ṣe kéèsì lórí ọ̀rọ̀ envelope yẹn lọ́ọ́ ti máa wà tí n bá wá bẹ̀rẹ̀ wàhálà lórí ọ̀rọ̀ envelope yẹn ẹ̀ ní dúró wò you are welcome ẹ káàbọ̀ Mr. Kamoru àwọn òyìnbó kan wá sí ibà yìí lánàá pẹ̀lú brown envelope. it's true sir. so ẹ̀yin náà bá. bẹ́ẹ̀ sà. ṣé ẹ̀yin náà gbé fún. bẹ́ẹ̀ sà. envelope yẹn dà báyìí. no ìgbà tí wọ́n dé sà tí wọ́n wá sí ibi tó lè bá ń kọkàn ní mo ṣe ìgbàlẹ̀ lọ́wọ́ sà. in the first instance kí ló dé tẹ̀ fi jíṣẹ́ fún mi. ìgbà tí wọ́n dé tán gbé wá yẹn so mo wá àwọn lọ sí ọ́fíìsì yẹn secretary pé kán lè gbà at the end of the day ìgbà tí mo dé ọ́fíìsì yẹn mo rí pé àwọn ti sin boyfriend sorry wọ́n ti sin àlejò ọkùnrin tó wà wọ́n ti sin lọ so wọ́n sì ní around so ìgbà tí mo dẹ̀ rí pé wọ́n sì ní around time tàbí fẹ́ close ni so at the end of the day. jọ má bínú so àwọn àlejò ọkùnrin oríṣiríṣi ni wọ́n ń fi iléeṣẹ́ ti tèmi gbà. rárá sà. sọ́dọ̀ orí ò dáa àwọn àlejò oríṣiríṣi ló ń fi iléeṣẹ́ ti tèmi gbà tó fi jẹ́ wípé wọ́n gbé dọ́kúmẹ́ǹtì wá tó jẹ́ pé ìwọ ni èèyàn tó yẹ kí wọ́n fà lé lọ́wọ́ ìwọ yẹn gangan ni wọ́n bá àbí má wọ àbọ̀ wá bá ní. now Mr. Man envelope yẹn nígbà tẹ wá gbà. mo wá gbé lọ sílé sà.
envelope ti tèmi ẹ gbé lọ sílé yín ṣẹ́yìn lẹ́ni ni. náà ṣàkóso fún wa gbé sí mi kan lè drop ẹ̀ sọ́fíìsì sá. ó dá nígbà tí wàá gbé lọ sílé kí ló wá ṣẹlẹ̀ kí ló dé tó ti tò mí lọ́wọ́ o. so mo ti wá ní èrò pé mo máa gbé bọ̀ ní ọ́fíìsì láàárọ̀ ìsà but iṣẹ́ tí wọ́n tún gbélé mi lọ́wọ́ pé kí n lọ rí alájà kan ní Agége pé so wọ́n máa ó ní àwọn kan tá fẹ́ ṣe pẹ̀lú iléeṣẹ́ wa ṣùgbọ́n tí wọ́n á dọ́dọ̀ alájà wa ní kí wọ́n mọ́tò pé Ìkẹjà ni à ń lọ gbàtà máa dé Ìkẹjà àṣàyànjú gbogbo kìíní yẹn sà. ó tó mi tamá gbogbo ẹjọ́ tó ń ro yẹn sìn kí ló ní ṣe pẹ̀lú envelope ti tèmi tí wọ́n gbé wá fún mi láti ìlú òyìnbó. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tá a fẹ́ máa bọ̀ bí odò yẹn ṣe mú wa nìyẹn àwọn tó wá bẹ̀rẹ̀ sí pé mi pé mo ti ń dá nǹkan kan dúró ní bíbá ẹgbẹ́ ọ́fíìsì mi. gbogbo ohun tó ń wí yẹn sẹ́ kí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ lẹ̀ ibo envelope mi wà. ìráyè ìgbálẹ̀ ni sà. so envelope mi ṣì wà ní ilé yín. bẹ́ẹ̀ sà. thank you kí ló mọ̀ tó wà nú ẹ̀ that's good torí àti wọ tó jẹ́ wípé o fi ọ́fíìsì ẹ sílẹ̀ débi wípé nǹkan tó yẹ kó bọ́ sí ẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí àyè tó wà níbí ó bọ́ sí ọwọ́ ordinary casual person ẹni tó kàn ń ṣe tó jẹ́ pé tó wá kàn tí job lásán o ti ní problem ẹ̀yin tí ó sùn àtiwọ́ wípé ẹ̀ ń rìn káàkiri ẹ̀ stay around ẹ̀ dúró níbi tó yẹ kẹ́ ẹ dúró níbi wípé àwọn àlejò tó wọ bí wá ẹ̀ tí ẹ lè kó fìrí wọn rárá problem ìwọ tó wá gba ẹrù ẹlẹ́rù tó gbé lọ sí ilé mo promise yín ẹ̀wọ̀n yẹn mi lè sọ pé ó ṣe máa gùn tó tí mi ò bá ti padà rí envelope yẹn láàrin 30 minutes. méjì péré òun ló ṣe tilẹ̀kùn onílẹ̀kùn pa bẹ́ẹ̀ yẹn. Bímbọ́ ó máa dúpẹ́ títí ẹ tó bá jẹ́ pé ìwọ náà jẹ́wọ́ olé ni yàrá tí ẹ̀gbọ́n àti wà títí pa bíi tiwa báyìí. èmi kẹ ẹni tí ó máa níyà kó máa ń dé gbẹ̀yìn lọ́rọ̀ tèmi kóṣù kan tó jálẹ̀ báyìí òun lèmi má ti sanwó oṣù mi kọ́kọ́ mi bá ti wálé báyìí òun lèmi sì ń gbà ń tèmi. ẹ wo ṣe ti rí nǹkan tó dùn èmi ń bẹ̀ ni pé gbogbo aṣọ tí mo fẹ́ fọ̀ wà nulẹ̀ àfi bí ìgbà tó yẹ pé bàbá yẹn kọ̀ fẹ́ ya adìní lọ́wọ́ ni. ìyá ìṣà ibi ló wà. gbogbo nǹkan ni o máa ń yẹ̀wọ̀ ní o máa sìkò téèyàn kan jù ni nígbà tí mo ti sáré dé lójijì yẹn tí kò dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí yẹn ó yẹ kó ti mọ̀ pé tí kì bá ṣe pé nǹkan kan lé mi bọ̀ láti fi iṣẹ́ nǹkan kan lèmi náà lé káàkiri nìyẹn wàá fún mi ń kìjàre kí n lọ inú ilé jọ. bàbá ìṣà ẹ wò bàbá àpòlà wọ́n ti fi àgádágodo tilẹ̀kùn yàrá wa pa kódà wọ́n ti Mr. Jubi náà pa. iṣẹ́ bọ́ lọ́wọ́ olódì wọn nìyẹn. odò òdì kí ló dé kí nìyẹn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bíbá. bàbá ìṣà broda mi ẹ tàn wọ́n lẹ̀ sí kínní kí ló ṣẹlẹ̀ gan. wàhálà ti dé nìyẹn ṣé mo ìdí ọ̀tí ọmọ ọ̀gá mi òun ni wọ́n ní kí n gbé envelope kan fún lánàá mo dẹ̀ gbàgbé envelope yẹn sílé nígbà tí màá kúrò láàárọ̀ ní bí mo ṣe ń débi iṣẹ́ báyìí tó máa bí mí léèrè tí ẹ bá mọ ogun tí ó ń bá mi gbé bíi kí wọ́n sọ kó máa báyàn fi ẹ̀wọ̀n ṣeré kó máa báyàn fi pé òun fẹ́ yọ̀yàn iṣẹ́ kó máa báyàn fi ṣeré ni ẹ̀dẹ̀ wọn pọ́nà fọ́nà ọ̀run just 10 minutes ló fún mi wípé tí mi àti gbèdé láàrin 10 minutes yẹn lálà máa lù. envelope yẹn dẹ̀ wà nulẹ̀ cheat. ẹ má bínú o dáàdì Àìṣà ṣé èèyàn gbọ́dọ̀ máa bẹ̀rù ẹni tó ní ilé iṣẹ́ tẹ́ ti ń ṣiṣẹ́ kẹ́ tún máa bẹ̀rù ọmọ ẹ̀ ni. a jẹ́ pé ẹ̀yin ò tí pàdé ọmọ tó ní wèrè rí nìyẹn àwọn olórí kóde ọmọ kan wà tó jẹ́ pé ẹ lè máa bá wọn ṣeré wèrè bẹ́ẹ̀ yẹn eléyìí ò sàn ara ó sàn lórí ju bàbá ẹ lọ àti pé bàbá ẹ ló tiẹ̀ tún wá fún láṣẹ ilé iṣẹ́. ẹ wò kí ni nǹkan tá a fẹ́ ṣe sí i báyìí o bàbá kẹ́ ẹ̀ ló ti wà nulẹ̀ ló tilẹ̀kùn mọ́rí ló lóun ò fẹ́ rẹ́nìbọ̀dì. ṣẹ́dẹ̀ rí o bàbá Àìṣà ò ní lè tẹ̀lé wa wọlé lọ bẹ̀ bàbá o torí àwọn àti wọn sì jà lánàá alẹ́ àná tẹ́ báyìí bí wọ́n ṣe jọ ń bára wọn fa wàhálà. mo ń gbóhùn wọn lálẹ́ àná. ẹ̀yin náà gbọ́. ẹ wo bí ṣé màá torí ń sìn pé àwọn tilẹ̀kùn mọ́rí màá torí láńlọ́ọ̀dù kan sìn màá ní kí iṣẹ́ máa bọ́ lọ́wọ́ olórí tèmi àbí wàá gbọ́ ṣe rí pé èèyàn jẹun lánàá kò ní kí èèyàn má jẹun lẹ́yìn
èmi àti wọn jà lánàá kò ní kí n má lu wọn fọ́ lójú láàárọ̀ yìí a máa jà. bàbá ìṣà ẹ máa ẹ padà bàbá ìṣà ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ní fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ wò ó ṣé mo ń ta máa ṣe ni pé gbogbo yín ẹ ṣáà ní sùúrù ẹ jẹ́ kémi wọlé lọ kí n lọ bá bàbá máa bá wọn sọ̀rọ̀ ó dẹ̀dà mi lójú pé wọn á ṣílẹ̀kùn yẹn ẹ̀yin náà mọ̀ pé ẹni tó bá máa mọ̀ bọ̀ ó ní láti ṣe kíni ó ní láti ṣe bí ọ̀bọ. bàbá ìṣà ẹ máa gbọ́ ẹ jẹ́ ká jẹ́ kí ó try títí ẹ ṣe wọn understand ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká fún ìṣẹ́jú máa. ìwọ nìkan ní o gbọ́dọ̀ tọ́ mi àbí. bẹ́ẹ̀ ni sà. ó lè gẹrin mi ò tilẹ̀kùn yẹn wọnú ilé kó máa bọ̀. yes sir. àfi kí wọ́n yà ṣe bí ọ̀bọ yẹn o. ẹ wo mama advice ẹ wo tá a bá ti rówó ká kókó lè bàbá yìí. ṣé o ní sìn tẹ́ni tó ẹ sọ fún mi sí ni pé kì í jẹ́ ń tù. ẹ ní sùúrù fún ìṣẹ́jú márùn-ún. ṣé torí ẹ̀ ní gbogbo yín náà ṣe tòsí bí lẹ́sìn wà lẹ́nu. torí ẹ̀ náà ṣe wá ń tà. kábíyèsí ọlọ́run. lórí ilẹ̀kùn yàrá wa tẹ́ tì yẹn ni sà ó ní ìwé kan tó wà nínú yàrá tọkọ mi mú wálé ọ̀gá ẹ̀dẹ́ ti ní kó mú ìwé yẹn wá síbi iṣẹ́ wọ́n ní tí ò bá mú ìwé yẹn wá síbi iṣẹ́ àwọn máa sáàkẹ́ ni. ibi tó bá rọ̀ díẹ̀ gbogbo àlàyé ẹni mo gbọ́ ìwé tí o wá ti torí ẹ̀ wá bá mi yìí ló ti torí ẹ̀ wá bẹ̀ mí ni àbí torí wípé o mọ̀ pé èmi rè landlord ẹ̀ tó nílé yìí controller ẹ̀ tó nílé yìí mo fẹ́ mọ̀ yàtọ̀ o torí ìwé yẹn non living things ni èmi gangan tí mo jẹ́ landlord ni living things jọ ta ló important jù láàrin èmi àti ìwé yẹn mo fẹ́ mọ̀ kí n mọ ẹni tó torí ẹ̀ wọlé wá bẹ̀bẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. bàbá méjèèjì náà ló important àmọ́ ṣe rí ìwé yẹn bàbá ó important ó wà very very important sir. ó important ju ẹni tó ní ilé lọ tó jẹ́ landlord that's right go ahead spoken. ó ti sà ní tí mò ń sọ kọ yẹn bóyá kò yé yín dáadáa ni sà bàbá ṣe rí ìwé yẹn tó wà nínú yàrá yẹn tí ò bá fi lè mú débi iṣẹ́ lénìí ọ̀gá ẹ̀ máa sáàkẹ́ tó bá dẹ̀ sáàkẹ́ ó máa affect èmi náà bàbá ẹ jọ. ó ń láti affect rẹ ọ̀nà dàkí kò ní affect rẹ ó mọ̀ yìí pé ibi tí oyè ẹ̀kẹ́yìn obìnrin bá fi sùn ìbẹ̀lẹ̀ máa fi ń bó ìwọ fúnra rẹ ti gbá wrong shot látilẹ̀ látàárọ̀ ọjọ́ rẹ wà rò ti gbá wrong shot ṣé olórí burúkú ọkọ ẹ̀ ló yẹ kí wọ́n fẹ́ ni ó wá pé kán bá dá dúró máa affect rẹ ta ló yẹ kán dá dúró bí kàn ṣọkọ rẹ ṣé tó bá jẹ́ pé ọkọ rẹ ó san owó ilé mi lásìkò ṣé màá lè tilẹ̀kùn yẹn pa ni mo tún wá ń bá sọ tó ń gà pa olórí burúkú ń proud lórí gbèsè tí ọkọ rẹ mo rí nínú kí wọn máa proud lórí gbèsè is a debtor onígbèsè ayé àtọ̀run ni or creditor èwo ni ká lò fún ẹ jẹ́ kí n wá wí fún ẹ kò listen dáadáa mi ò ní sílẹ̀kùn yẹn èmi ni mo sọ bẹ́ẹ̀ torí wọ́n fúnra rẹ̀ ń bí mi nú ìwọ tó jẹ́ ìyàwó rẹ̀ gan bí mi nú. lọ́nà o. báyìí sí ìwọ gan ṣe máa wà kókó ní ìfẹ́ ọkọ gidi láàárọ̀ ọjọ́ rẹ̀ wo bí bó ṣe ń wò mí mú ẹ náìsì tó mo lè fi ìbínú fẹ́ ẹ tí kò dẹ̀ sí tó máa ṣẹlẹ̀ má lè fi ìbínú tọ́jú ẹ máa fi ìbínú tọ́jú rẹ from head to toe ayéra yí padà látàkùsọ̀dọ̀ lórí burúkú yẹn èmi ni wọ́n tilẹ̀kùn yẹn bẹ́ẹ̀ kò bá sán mi kò ní ṣí ẹni tí kò tọ́ kọ ìyàwó ṣe onem proud. bàbá mo ti wá rí i pé torí tèmi lẹ ṣe ń sọ gbogbo ohun tẹ́ ń sọ yìí. ìwọ náà rí bẹ́ẹ̀. ẹ wá mọ tá a máa ṣe ń sìn ẹ jọ ẹyẹ ṣàbá mi ṣílẹ̀kùn yàrá yẹn ṣẹyìn tẹ bá bá mi ṣílẹ̀kùn yàrá yẹn ẹ jẹ́ kí n múwèé yẹn fún un kó lórí burúkú ẹ kó múwèé yẹn kó máa mú lọ síbi iṣẹ́ tó bá ti bá tiẹ̀ lọ màá wá padà wá bá yín àwa sọ̀rọ̀ wa nítubí nùbí. kí n la ṣílẹ̀kùn yẹn fún àbí kí n bá dẹ̀ ti ṣe fún ọ tó wọlé lọ mú ìwé olórí burúkú yẹn tó bó ṣe ẹ jáde ìwà wa padà wà bá mi. máa ro ti ọlọ́run máa dẹ̀ ro tirẹ̀ máa la ṣílẹ̀kùn yẹn máa lọ ṣí kó fi speed mú wèrè kó jáde straight kí wọ́n dẹ̀ fi speed máa bọ̀ bí gradually bá ti wọ bí lẹ́sẹ̀ wà á bẹ̀rẹ̀ sí rí ìtọ́jú gidi lọ́wọ́ mi ó ti gbọ́ làwí fún kó pé mò ń bọ̀ ṣùgbọ́n bó ṣe ń bínú wọn pé mò ń bọ̀ máa ṣílẹ̀kùn yẹn wà á wá sọ nǹkan kan fún má lèmi ni mo sọ ìwọ ló kàn máa lo initiative rẹ o wà á pé kó bá ti ṣílẹ̀kùn yẹn o pé bàbá lánàá ti ń bọ̀ wọ́n bá ṣílẹ̀kùn tó bá ti ṣílẹ̀kùn yẹn kó fi speed wọlé kó sáré mú ìwé yẹn kó dẹ̀ fi speed rush out kó máa bá tiẹ̀ lọ pé torí mo lè yọ̀bọ̀n o kò sóhun tí mi ò lè ṣe o irú bó ṣe kanlẹ̀kùn lẹ́ẹ̀kan yẹn tó bá yẹ pé òun ló kanlẹ̀kùn bẹ́ẹ̀
tí n bá ṣílẹ̀kùn tí mo fojú kan mo lè yìnbọn pa mo níbọn nulẹ̀ èèyàn máa kọ́lé mẹ́sàn-án kò ní ní nǹkan agbára mẹ́sàn-án nílé mi ilẹ̀ kẹwàá tí mi kò ìkọ̀ ẹni tó ní ilẹ̀ yẹn àjọ wà ní kóòtù ó ń fa wàhálà lọ́wọ́ tọ́wọ́n kóòtù bá dá láre lé ní máa pàjọ́ kejì bóyá ló gbọ́ Yorùbá níbi tí Ọlọ́run kẹ́mi dé nìyẹn ìkànnù lé mẹ́sàn-án yẹn máa dé fún ẹ̀ nǹkan tí wọ́n bá ti lè fi kó fara mọ́ àgbà tètè lọ bá pé mo bá ṣílẹ̀kùn yẹn kó tẹ̀ máa bá tiẹ̀ lọ kó tẹ̀ mú ìwé kókó mi. bàbá ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo ṣe ń padà bọ̀ ẹ jẹ́ ká kọ́ lọ yọjú yẹn náà. Obi má bàa jáde o má dé fún ìwé yẹn tán wọ́n máa padà bọ̀ bí yàn máa wá ṣílẹ̀kùn yẹn nísìn lọ sọ pé mo bọ̀. ó dà sá ẹ ṣé sá. lórí burúkú kọ́mọdé abáyé kó máa wéṣì ẹwà rẹ̀. wọ́n máa tẹ̀ fi tí wọ́n kó bá ti ní ilé àdúgbò àwọn burúkú òkèlè afọwọ́dà. bàbá tí wọ́n láwọn wá ṣe. ẹ̀sà èyí kò ń sọ pé kọ́ máa fi tí wọ́n kó bá ti ní ni ọ̀rọ̀ àkóbá nìkan lè ń sọ ẹ wo bí ọ̀gá mi ti jẹ́ kí n mọ̀ wípé àtìmọ́lé wà ńlẹ̀ fún mi tí n bá fi lè ṣe mistake ẹ wo iye ìṣẹ́jú mẹ́wàá náà fún mi ẹ wo iye wákàtí tá ti wà yìí ìgbà oníṣẹ́ ò ti bọ̀. ìlú bàbá oníwà aláwọ̀ thank you ṣẹ́ẹ̀kan mi ò ní ṣílẹ̀kùn yìí òun ni mo wá sí àmọ́ Ọlọ́run yọ ẹ́ gan tó fi ọmọbìnrin yìí tó fi kẹ́ ẹ if not mi ò ní ṣílẹ̀kùn yìí for life torí bàbá ẹ̀ kọ́ ló bá mi kọ́ I am the owner of the building bastard. ìjọ ẹ sábẹ́ mi náà ṣílẹ̀kùn tèmi náà lónìí o. mo rò pé orí ẹ̀ burú kí n bẹ́ẹ̀ ṣe kí ni ìdí tí mo fẹ́ bẹ́ẹ̀ ṣílẹ̀kùn mo rò pé orí ẹ̀ ò dáa ṣílẹ̀kùn tí mo wá sí because of eléyìí ni on behalf of who ni mo fẹ́ fi ṣílẹ̀kùn tiẹ̀ ṣé o mọ̀ pé on behalf of eléyìí ni mo fi wá ṣílẹ̀kùn fọkọ ẹ̀ you are on behalf of empty nítọ̀dọ̀ ẹ̀ kí mo fẹ́ ṣílẹ̀kùn fún ẹ fún. kí ni ìtumọ̀ yẹn bàbá. ìtumọ̀ ẹ̀ ni wípé torí ti ọmọbìnrin ni mo ṣílẹ̀kùn kì í ṣe torí ọkọ ẹ̀ tọ́lọ́mọ ìlú wúlò bóyá wà she is a nice ọmọbìnrin gidi tó dáa ni tí kò sí tí mo lè fi trust ẹ̀ òun ọlá tiẹ̀ òun lọkọ olóṣìṣẹ́ yìí òun lọkọ ẹ̀ jẹ́ o rò pé má ṣílẹ̀kùn ni o níyàwó o ní anything o wá ń bẹ̀ mí ṣé ìyàwó tiẹ̀ bẹ̀ mí ni. ẹ sà ẹjọ tó rọlọ táìmù tí ń lọ ṣáájú. tó bá tún bẹ̀ mí mi ní ṣílẹ̀kùn yẹn don't rush me mo fẹ́ ṣílẹ̀kùn fún ẹ òun wo aago fún mi orí ẹ̀ yìí ni. accepted. wẹ́ẹ́ tó wá torí ẹ bẹ̀bẹ̀. ẹjọ bàbá ẹjọ. ìjọ ẹ bá ń bá wọn ṣe bàbá. gbọ́jà rẹ̀ torí tiẹ̀. kí ló ṣe kọ́ sí yín tó ń rùn báyìí ẹ kì í fọ ni sọ́ọ́dì ìwọ ṣáàtì ẹ̀ nínú nonsense. ṣe é gbọ́ bàbá ẹjìbò rẹ ṣẹgbọ́n awo olùgbẹ́bẹ̀. excuse me ṣé mo ṣàwo ni kí ló tó fi fi èbùrẹ́ bẹ̀ mí. ń bẹ̀yìn ni bàbá. kí n jẹ èbùrẹ́ ń bò ṣé aláwo ni mí ni. bàbá kì í ṣe pé mi ò mọ bí mo ṣe lè já ilẹ̀kùn yìí o ṣùgbọ́n wọ́n ní ẹjọ́ làákọ́ àkìkọjà ayé nǹkan tẹ́ jẹ́ nìyẹn o ẹ̀yin ìka jàtìjàtì àdúrà tí mo bá yín bá ní pé kọ́lọ́run bá ń ṣe kí n débi iṣẹ́ mi yẹn sìn kó sọ fún mi pé iṣẹ́ ti bọ́ ẹ wò tẹ́mi yóò bá bọ́ jẹ́ lùmọ́. ṣé orí nǹkan tó ṣe èmi lẹ́yìn lẹ́yìn kìíní ẹ̀mọ́ ní mú àbí wọ́n ní gún mi mú ṣó rí ẹni tí wọ̀ wá bẹ̀bẹ̀ fún big mistake ó máa big lọ́wọ́ mi gan o wẹni tó wá bẹ̀bẹ̀ fún wo lórí burúkú yẹn tí ó bá sí tọ́ aláyàwó ẹ̀ṣẹ́ mi lè ṣílẹ̀kùn fún ẹni ó jẹ mí lọ́wọ́ ilé ìwòsànwó mo lè tilẹ̀kùn yín for life ó máa bàjẹ́ gan o. ẹjọ ẹ wá lọ bá mi ṣí tèmi ẹjọ kílẹ̀ tó ṣú ẹjọ. ìwọ ti sun ta gbéná ayé ẹ ti bàjẹ́ síta torí mi ò ní ṣílẹ̀kùn tiẹ̀ yẹn ṣèbí sample ni mo ti rí ẹni tí ó níyàwó gan tíyàwó ẹ̀ important sí mi tíyàwó ẹ̀ jọmọ gidi tí mo ṣílẹ̀kùn fún wo ohun tó fi san fún mi wọ̀ wá expect kí n wá ṣílẹ̀kùn fún wọn náà n kò ní ṣí torí kò sí ẹni tó máa bẹ̀ mí on your behalf you are an ordinary empty person. bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ ṣàmọ̀ para ló ta ọkọ mi ẹ jọ̀ọ́ ẹ má bínú ọ̀nà fún lọ́nà wọn
ẹ bá ń bá wọn ṣílẹ̀kùn tí wọ́n náà ẹ jọ kó má dàbí ẹgbẹ́ bóyá torí tọkọ mi tó tó fa wàhálà yẹn ń sìn ẹ jọ. òun bẹ̀ mí pé kí n bá ẹ bá òun náà ṣílẹ̀kùn by the time tí n bá ṣe tán kẹ́lẹ́ ìbẹ̀rẹ̀ sí lagi mọ́ mi lórí kẹ́lẹ́ náà rúdù sí mi ṣù ẹni ló ń tọ̀wọ́ ẹni bẹ́pọ̀ ọlá ọmọbìnrin tó fẹ́ jẹ́rìí torí bó ṣe wà yìí olú obìnrin bí wọ́n ṣe ń pe olú ọmọ lóṣòdì olú obìnrin òun lélẹ̀ yìí bí gbogbo ilé ìṣètò ìmọ̀lẹ̀ fún ọmọ tó dà ní àléébù kan ọṣọ tóun ní pé ètò òun lọkọ ẹ gbogbo ìdọ̀tí tó bá rí lára ọmọbìnrin ọkọ ẹ ló kó bá bọ́mọ ìṣẹ̀dá ọmọ gidi ni má ṣe o oní kí n ṣe fún mo ti gbọ́ yes and no yes ibẹ̀ ni pé má ṣe fún no ibẹ̀ ni pé not now kì í ṣẹlẹ̀ sí. ṣáṣe ìlọmọ wúrà. bàbá. mo ti ṣe báyìí mo gbọ́ pé màá bá ṣe ṣùgbọ́n mo ti ṣe báyìí. àpòlá kò gbé gbogbo léyìí fún ọmọbìnrin yìí bàbá yìí. talẹ̀ ń pèrè yẹn Àdìsá talẹ̀ ń pèrè yẹn o Àdìsá lẹ̀. ẹ tẹ ojú wọn lẹ tí má lè fara hàn yẹn ní dúró àwọn tó ní wéèrè lórí ìlú tí wọ́n bìlí pé ó ń bá lórí àwọn mo ń bá wọn fa gbòòrò wọn mọ̀ pé èèyàn bá wọn kù ṣé ẹ rò pé nínú wákàtí tí mo ti sọ pé kẹlẹ gbé ẹnfílópì wà ní ẹ wá lọ àtẹ̀tún máa wá dé náà ẹ tún wá dé ẹ tún wá kọjá sínú fáktìrì ẹ tún lọ pẹ̀lú bá wọn ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn káníkì ṣe bí yàgò wọlé sí òun ní kí wọ́n pè wá sówó ẹni wá. ọ̀gá kò ní bẹ̀ sá àmì ìdí fọwọ́ padà yín lójú ìṣẹ́lẹ̀ kò tún ṣẹlẹ̀ rí ẹ lákòókò táìmù tẹ fún mi yẹn sá ó ṣọ̀tì náà wọ́n ti mú sára àwọn jẹ̀jẹ̀ náà mo délé bàbá orí bàbá lánàá mi náà fẹ́ ti eréṣù lẹ́yìn mi sá ṣùgbọ́n ọlọ́ọ̀ṣà bá mi ṣe mo ráyè jagun yẹn ní ogun Àjàyè bí mo ṣe kúrò bẹ́ẹ̀ sá mo ní ń bọ̀ tàkàtà mi kọ́lẹ̀ inú ọ́fíìsì bí mo wá sá bẹ̀rẹ̀ ti jáde sá. so ó ti pọ̀ jù wípé kí wọ́n jókòó dé mi lẹ́nu ọ́fíìsì tèmi. mo fẹ́ jókòó dé tẹ́lẹ̀ mo kàn sí pé ẹ tún lè bínú pé kí ló dé tí mi lọ change kí n máa lọ sẹ́nu iṣẹ́ yẹn ló jẹ́ kí n sáré lọ sá. ọ̀rọ̀ ẹ ti yé mi ó ti mọ̀ ẹ́ ó fẹ́ mọ̀ mí ní àbí ó fẹ́ mọ̀ mí tó bá dẹ̀ mọ̀ mí lẹ́ẹ̀kan ó ní dúró bẹ́ẹ̀ ló sọ fi wọ́n tiẹ̀ ṣe orin tó dálẹ̀ ohun tó dálẹ̀ nìyẹn nǹkan tó dálẹ̀ òun yẹn tó bá fẹ́ gbọ́ mo mọ̀ wọ́n wù ẹ́ nítorí pé kò wáyé tó fẹ́ gbọ́ lẹ́yìn eléyìí tí nǹkan bá ìgbà tó wáyé mo promise ẹ̀ wà á lùsì ṣẹ́ wà á lùsì ẹ̀ finally mo fi lé ìfà ilé tí mo fi ṣe first and the last one fún ẹ. ṣé wàá rí wọn tiẹ̀ wà á mú envelope ọwọ́ yẹn wà gbélé tó bá ti wá gbélé tó wà á mú aṣọ wọn yẹn wà lọ bọ̀ finally lò ẹ́ kiri kí ló ń dábàrà drop it wọ́n ti dùn mí wọ́n ló ní okay finally o fẹ́ gbọ́ finally o fi lè ṣe ìsílẹ̀ kó gbàgbé iṣẹ́ yìí finally. ẹ sá ẹ jọ bí wọn lọ. o di àmì. ẹ jọ àmì ìdí àyín sá torí tí náà ní sá ẹ jọ bí wọn lọ. ẹ jọ. ẹ jọ sá ṣe rí màá yìí mo mọ tán ẹ jọ bá mi lọ ṣe fún un bẹ ṣe fún mi ní last chance ẹ fi mi ìsinmi ọtí ìjọ ṣe bẹ́ẹ̀ mọ sá. ó mọ tán. ẹ ní wàá wò sá o mo wúlò wọn níbi iṣẹ́ yìí sá. jọlọ tó o wọlé ọdún kó wúlò táwọn ọmọ ẹ kó wúlò báwo ni mo wúlò òwúlò ọgbẹ kan wà ògbè lọ lé olówúlò òǹbọ iṣẹ́ ògbè kan olówúlò. ẹ má bínú sá Ọlọ́run jẹ́ kẹnu pa mí ẹjọ́ ọ̀rọ̀ inú náà ni tí ayé ṣe kiri sí nìyẹn. sábà wá sọ̀rọ̀ ẹlẹ́kàwé ìwé tẹ̀ kàtẹ́ kọ̀ọ̀rọ̀ ìwé tẹ̀ kàtẹ́ kọ̀ọ̀rọ̀ tó yẹ kẹ́ dá sí ìwé tẹ̀ kàtẹ́ mọ̀wá tó yẹ kẹ́ ok ẹ kú wájú mi ẹ vanish tó bá yẹ máa lẹ́kàwé ìwé tẹ̀ kàtẹ́ kọ̀ọ̀rọ̀ ẹ kó wá sẹ́ni ọ́fíìsì mi jọ ìwé tẹ̀ kàtẹ́ kọ̀ọ̀rọ̀ ẹ mọ̀rọ̀ tó yẹ kẹ́ dá sí ẹ mọ̀rọ̀ tó yẹ kẹ́ sọ ẹ mọ̀wá tó yẹ kẹ́ wù ẹ mọ̀ bí tó yẹ kẹ́ lọ ẹ mọ̀gbà tó yẹ kẹ́ jà ẹ mọ̀gbà tó yẹ kẹ́ jà ẹ mọ̀gbà tó yẹ kẹ́ sọ̀rọ̀ ẹ mọ̀gbà tó yẹ kẹ́ sọ̀rọ̀ ìwé tẹ̀ wò nọ̀ọ̀sẹ̀. Àdìsá owó Àdìsá o Àdìsá pàtàkì Àdìsá o Àdìsá àtàtà Àdìsá o. mo lọ pẹ́ alọ́pọ̀ owó mi dà báwo ni kọ́ ta ló fẹ́ mi ta ló fẹ́ lọ ọmọ náà ṣù ó ti ń bẹ̀ ọ́n price yẹ ló ń bọ́ sí ẹ lọ́wọ́ ó tọ́ lọ́wọ́. Onílé ẹ̀ nìkan kí ló dé?
Àwọn parọ̀ ló máa rojọ́ wàràwù ṣẹ́rí ní CAIRO olúwo yín ẹ máa ń pè wọ́n ní wọ́n máa ń test nash àwọn tó test nash. Farabalẹ̀ jàre aláyé CAIRO kí ló ṣe yẹ àwọn tó di màlẹ́ mú gan àwọn pàṣẹ àwọn bàjí òòṣà àwájọ fowó ṣeré. àwọn ń dà o. wà ilé mi ò ní láti wọ̀ wọ́n kí lọ́kàrà níbẹ̀ kó o lè wọ́n bóòlù ẹ̀ níbẹ̀ kó o lè wọ bọ́ọ̀sì. èmi rò gbọ́ kadà náà gbé débẹ̀ ni. sọ́rọ̀ nìyẹn. ẹ lọ tẹ́tẹ́ pé mi gbọ́ ọmọ ni mo gbé lọ́mọ mi. olóńgbò jẹ ìyẹn ló kéré jù ìyẹn ló kéré jù tó wáyé pé tó wọ́ ìyẹn ló kéré jù owó ilé onílé ẹ̀ka. ayi máa lọ ndí ọndí ẹ máa lọ tuntun. ó lè lọ́wọ́ 1 million. tí o bá sí nǹkan kan máa lọ máa gbélé bàbá mi ilé mi àtòfin lọ. mi ò ní gbélé mi ò dẹ̀ ní talé màá kú owó lé. owó wà nílẹ̀. ọ̀rọ̀ lẹ̀ o owó lówó olówó CAIRO. start ẹ̀ka akọ kí ló ṣẹlẹ̀ yẹ welcome start welcome ọmọ mi. bá gbogbo ẹ. 10,000 tí mo kó fún owó kí ló ṣe ẹ wá ti jẹ nìyẹn. kí ló ṣe ó ti tó pẹ. yàrá yà ń gbé dábàá yàtà àgbàdo bá kú wájà rẹ. Àdìsá olówó ariwo ó bá ṣe jẹ́jẹ́ o. ọmọ kékeré yìí ó bá ṣe díẹ̀díẹ̀ o. olówó CAIRO ó bá fọgbọ́n bá lómi. má pa bàbá ẹ̀ láì wọ́jọ́. má dá ìyá ẹ̀ lẹ́rù. wọ́n ti jáde wọ́n gbé mọ́tò tí ní ẹ̀ jáde kí ni tó máa fọ eléyìí ni. òponu ojú ló dùn mí ṣé mi ò sí pé wọn sì ń lé mi bí wọ́n ti jáde ibi tí wọ́n lọ ni mo ń béèrè jáde ọ̀tẹ̀. ìkan arò bá dé ilé náà ní o. Àdìsá olówó ariwo ó bá ṣe jẹ́jẹ́ o. ọmọ kékeré yìí ó bá ṣe díẹ̀díẹ̀ o. olówó CAIRO ó bá fọgbọ́n bá lómi. jàǹbá bá wà. má pa bàbá ẹ̀ láì wọ́jọ́. má dá ìyá ẹ̀. owó ìlú àti bàbá sí ayé mi ni wọ́n tẹ́ pé tó bá ti parọ́ fún yìí kó parọ́ fún lọ́wọ́ yìí kó yìí wó. wọ́n fi gbé mi tí mo gbówó lé àbí kò sí wàhálà. tí mo wọ CAIRO tí mo ṣe yìí olówó ariwo orúkọ bàbá mi sí olówó CAIRO wọ́n dẹ̀ bàbá CAIRO ordinary person ordinary yahoo boy useless yahoo boy lóbìnrin fa nọ́fẹ̀ sí wàhálà. màá mẹ́sàn kí mo rán lẹ́wọ̀n màá mẹ́sàn kí mo rán lẹ́wọ̀n màá mẹ́sàn kí mo rán ní ẹ̀wọ̀n tó wà tó wò sí kò sí wàhálà má bá mi bẹ̀. wọ́n lọ yìí sí wàhálà wọ́n dáwọ́ ní ìlú owó ìgbà rán lẹ́wọ̀n àgọ́ àkókò bàjẹ́ kò ná mi ní kankan kí ni.
fi wọ́n pé ẹnìkan jẹ́ ẹnìkan lọ. má pa bàbá ẹ nígbà tó lọ́hùn kò ipa o. má dá ìyá ẹ lẹ́rù nù kó máa tètè kú o. ìwọ fúnra ẹ lẹ́bí mọ̀ kó dẹ̀ lè ṣe é. Àdìsá olówó ariwo. ló bá wọ pé ẹnìkan jẹ́ ẹnìkan lọ ní ìgbàlẹ̀ wa ọmọ kékeré. ẹ wo ẹ kí n bá ń sọ̀rọ̀ sẹ́yìn tẹ́ bá wọlé kẹ́ ẹ̀ bá dáàdì bí kò sẹ́ni kankan ládùúgbò ẹ máa fọ̀rọ̀ lọ gẹ́gẹ́ bí àgbàlagbà èmi náà tó lágbàlagbà yẹn lè fọ̀rọ̀ lọ o tó ti yé yín bí ọ̀kẹ́ níbi abínú ẹ bá tó dẹ̀ bínú ọ mo tó ẹni ẹ máa fọ̀rọ̀ lọ tó ti yé yín. àìkọ́ndù mo fẹ́ sáré fi àgbà àwọn ọmọ oníbàjẹ́ kan tó rò pé ẹgbẹ́ lèmi àtòúnjọ jẹ́ nínú ìlú mo fẹ́ sáré fi àgbà wọn ni ó ti yẹ. ṣé tó náà lè ṣe yín lẹ́nu náà kàn kàn báyìí. ìwọ náà rí àbí mo rí sórí nǹkan tó ṣe yẹn gangan tó ṣe yẹn ló máa gbé díẹ̀ wọn iṣẹ́ òun nìkan òun àti gbogbo àwọn tó kù ẹ̀ gbogbo wọn lọ sẹ́wọ̀n. ẹbí fẹ́ bá ń lọ báyìí. wà á bínú sẹ́wọ̀n ṣé mo jẹ́ mọ́ kékeré ni pé o ṣe kọ́ ibi tí mo lọ kọ́ ibi tí mo lọ ni ṣé o gbogbo mi travel out káàkiri tó wọ́n ló mú mi káàkiri àbúkọ́ ló bá mi lọ sí gbogbo ibi tí mo lọ dámi lò wà á fẹ́ lè sọ pé wọ́n kọ́ ló mú mi wọnú plane. Àdìsá olówó ariwo ó bá ṣe jẹ́jẹ́ ọmọ kékeré ó bá ṣe díẹ̀díẹ̀ olówó káírò ó bá fọgbọ́n bá lómi má pa bàbá ẹ̀ là. ìkànnì ìyẹn ni tó bí tinú mi rè máa ṣe kò ẹ pé ẹ sọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ máa wò yín létí àbí kò ẹ pé tinú nìkan ẹ máa ṣe ẹ hàn ní gbọ́ tìyàn mọ́ ti wọn èmi mọ́ ẹ lọ ẹgbẹ́ yín lọ kẹ́ gbọ́ ọmọ bọ̀ èmi ń gòdì báyìí débẹ̀ mọ́ ọ̀kan lè jẹ́ ní báyìí ẹ tí mọ̀ ẹ máa gbé dé ẹbí mi náà bí ẹ ti wà lá bí jáde bá dé máa gbé ẹ kàn mí ó mo dáhùn dúró tì dáhùn ní ó dáhùn ní ó ẹ ti wà lá. Ta ni ẹ? Ta ló wà lẹ́nu ọ̀nà? The great landlord. Bàbá. Oyin tilẹ̀kùn yín. ṣé mo ṣáà lè jókòó sí orí bẹ́ẹ̀dì. jókòó ṣé kò lè wọ. kò lè ìwọ nìkan ló wà nílé ni. èmi nìkan ni ọkọ mi ti jáde ó dẹ̀ máa tó alẹ́ kó tó dé. àtó alẹ́ kí ọkọ ẹ̀ tó dé ṣé o mọ̀ pé ó ń ṣe mí. ìgbà tá a bá dẹ̀ fi ọdún 15 pìlẹ̀ wèrè ọdún àbí month àbí week wo ló fẹ́ já síta. ṣé bí àsọtí ọ̀rọ̀ ni pé ọmọ mi gbẹ́ náà mo fojú sọ mo fogbó ẹ lọ ṣáàmù gbogbo ara lámọ àti ọsàn tèmi àti ẹ kílé tó fi ń wéṣẹ àkókò náà ó yẹ kí n ti gbé ìjà lu ẹ ká ti ja ìjà kátà tó yẹ kájà láàrin ọkùnrin àtobìnrin bọ bí ẹ. bá ẹ ṣe sùúrù lè ti pọ̀ jù nínú ilé tọkọ mi ń gbé tajọ ń gbé ẹ lè máa wá ṣe lè nínú yàrá wa náà. kọ́kọ́ ẹ tó dé mo fẹ́ tọ́ọ̀ṣì bọ̀ bí ẹni jẹ́ ká ṣeré tá a fẹ́ ṣe má ṣe báyìí bí ìgbà tó kí ló fẹ́ kí n ṣe tí mi ti ṣe fún ẹ náà yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n lé ẹni tó bá dá mi síwájú adé tẹ́lẹ̀ tútù ó kàn ń lo ète obìnrin fún mi irú ẹ̀ ò dá o. bàbá wọ́n dẹ̀ love ṣe gan. ṣẹ́rin tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé n tẹ́ fẹ́ wá dánwò mi báyẹn a lè ṣe nínú yàrá tọkọ mi ń gbé tá a jọ ń gbé n tí ò dáa ni ẹ jẹ́ ká lọ sí hòtẹ́ẹ̀lì ká lọ ṣe dábàá máa ṣe ń bẹ̀. hòtẹ́ẹ̀lì kó tún wá gbé mi ní ṣùgọ́mù ète obìnrin ló ń lò tó bá tún jẹ́ ọjọ́ yẹn bá tún pé nísìnyí o ló máa pé òtún nílò hòtẹ́ẹ̀lì mọ́ ìjọ tá a bá dẹ̀ rí bí níbí máa wọlé máa gbèjà fún ẹnu bí yìí o kọ́kọ́ ẹ tó dé ká àti ṣeun tá à ní ṣe máa ti padà sọ́dọ̀ mi. tọ́bí ẹ. bàbá ẹ ní sùúrù hòtẹ́ẹ̀lì la máa lọ. so ọ̀tọ̀ ni nǹkan tí mò ń gbọ́ a ó tiẹ̀ dábẹ́ ó dá gan ó dá inú mi dúdú mo rí gẹ́gẹ́ bí ọmọ kan because wọn ní ká sọ̀rọ̀ ẹni ká bá bẹ́ẹ̀ iye ọmọ ènìyàn ni kúrò fún mi so òótọ́
Mami, mo ti kọ gbogbo ọjà tí ó kù ta ní ti kọ gbẹ sílẹ̀. Ṣé kò ká dáadáa ṣá? Tí màá yẹn bá ti dé, kò jẹ́ kí ó mọ àwọn ìtàbà tí ó ní sódà á lè supply wa. Ṣé nǹkan tí mò ń sọ yẹ? So mi ò fẹ́ nǹkan tó yẹ pé bóyá àní ní àwọn ọjà kan tó máa béèrè pé wọ́n fẹ́ rà. Ẹ ká sọ mọ́mi. Bọ́lájí, how are you? I'm fine. Mọ́mí àti dáàdì nǹkan. Ọwọ́ àmọ́. Ojú ẹ máa dán kẹ. Mọ́mi, ẹ ṣe. Ẹ fọlá ìrọ̀ wá o. Àbẹ̀jẹ̀ báwo ni? Mo wà pa ìwọ kan. Wo, ìwọ ni mo wá rí Àbẹ̀jẹ̀. Àbẹ̀jẹ̀, èmi ń jáde. Mo mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni. Ẹ bá ti fojú kan ra yín, ọlọ́rọ̀ lẹ̀ ń dà. Ṣùgbọ́n yẹn ni kò ní kẹ́ má mójú tọ́jà mi o. Ẹ pawó ládè mi o. Ọdún mọ̀ ìgbàdúrà fún kí n pawó lè. Ìjà lágbára Ọlọ́run, owó lálẹ́ máa gbàdúrà. Ẹ tà. Mi ò ní pẹ́. Táwọn ọlọ́jà wa bá dé, ọjà táà níwọ̀n wọn o. Mi ò ní pẹ́ o. Ẹ má fẹ́ máa. Kí ló ṣẹlẹ̀ ṣé kò sí? Ìwọ ọ̀rẹ́ mi, tí wọ́n bá ti jókòó sí ṣọ́ọ̀bù mọ́mí ẹ̀ báyìí, ó kì í mọ̀ nǹkan tó ń lọ mọ́ ní ìgboro. Àgàgà láàrin àwọn ọ̀dọ́. Kódà o, kí la tún rí gbọ́, kí ló ń ṣẹlẹ̀ ń gbòòrò? Ó ti gbọ́ wípé Àdìsá àti Jàmbá pé wọ́n jà nígboro lánàá tó fẹ́ para wọn. Ìjà yẹn ò ṣèjà kékeré. Ìjà ńlá ni o. Àdìsá tiẹ̀ gangan. Mo máa rógo. Kí ló ń ṣe Àdìsá tó ń ṣe báyìí? Ṣé wọn ní wọn mọ̀rọ̀ ọmọ tí Jàmbá jẹ́ nígboro ni? Àbẹ̀jẹ̀ wá wo ẹ̀jẹ̀ rẹ̀ kù ẹ̀jẹ̀ rẹ̀ ariwo ta nígboro pé àwọn alágbára méjì ń jà nílùú. Ó ní agbára gan ni o, ìjà yẹn pọ̀ jù. Ó dájọ́ kí ló báyìí. Jọ níbo ni Àdìsá wà báyìí? Kí ni tèmi? Irú ìbéèrè wo lélẹ̀? Ó yá lé ní o àbí hospital. Èmi ò máa mọ̀ mi máa tẹ́ mọ́ bí tó gbé lọ́nu méjèèjì. Olówó ẹ̀ka Àdìsá pa mí kó yọlé ayé lẹ́mí mi. Àdìsá, kí ló dé Àdìsá ṣe báyìí fún mi? Torí Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́ bàbá, ẹ pẹ̀lẹ́. Àwọn tí wọ́n nà yín yìí, wọ́n ti nà yín jù. Wọ́n ti nà yín jù, ẹ wo. Ọlọ́run mọ̀kàn tẹ́ ẹ ṣe fún wọn. Tí àbádẹ́bà yín wọ́ kinní yìí dáadáa, ó lè fa àlùkì sí yín lára. Ó tiẹ̀ ti fa àlùkì ọ̀rẹ́ dì. Ìwọ gan ò dẹ̀ láàánú mi kó rọra máa ṣe. Gbogbo gbàdé mi àti ẹ̀wọ̀n tá àjọjà gan kò ní mí láàtó yìí. Ó mọ̀ pé torí pé òjò ọmọ tó dá aládùúgbò rẹ̀ mo ṣe ní kan bá mi pè é kó wá bá mi wo ara mi ṣàléwá. Bó ṣe fẹ́ máa ṣe yìí ó ti fẹ́ máa bọ́ sí inconvenience fún mi. Bàbá ẹ pẹ̀lẹ́. Ṣé àwọn tí wọ́n ṣe yín báyìí gan ṣé wọn lágbà ń lé ni? Ìnira yìí ti pọ̀ ju gbogbo egbò ní gbogbo ara yín léyìí ti pọ̀ jù. Mi ò rò bẹ́ẹ̀. Tó bá dẹ̀ pọ́n lágbà ń lé tán fi ṣe gbogbo tó ṣe sí mi. Agbára Ọlọ́run. Tí wọ́n bá dépò tí mo wà tí wọ́n dàgbà bíi tèmi wọ́n á kẹsàn èmi ni mo wí bẹ́ẹ̀. Bàbá ẹ̀yin náà ẹ dúró ná ṣé kìí ṣe pé ẹ lọ ṣeré àkọ́kọ́lúkọ àbí ẹ lọ báyàwó níyàwó ẹ lọ bá a ṣeré ìfẹ́ kọ̀kọ̀. Ṣàléwá mi ò ní pẹ́ lé ẹ̀ dànù ẹjọ́ tó ń ro ètí fẹ́ pọ̀ ju tèmi lọ kó wá bá a mọ ara kó bá a mọ ẹsẹ̀ ní gbogbo ẹjọ́ àkọ́kọ́lúkọ ìkíni tiẹ̀ pẹ̀lú yẹn ṣé mo ní kó a ṣe lọ́ọ̀yà bí ni bá mi ṣe apá ibi apá mi yẹn. Ẹ pẹ̀lẹ́ bàbá. Bàbá egungun ẹ̀gbẹ́ yín tèmi ń wò yìí bóyá ni ò ti fọ́ sínú pátápátá. Ikú ti ara mi yẹn. Ẹ ti ẹ lè kú. Ìgbà tí egun ẹ̀gbẹ́ mi ti lost mi ò ní pẹ́ kú nìyẹn. Ìtẹ́mi wò yẹ ẹ lè kú ṣùgbọ́n ẹ mọ̀ nǹkan tí màá ṣe fún yín sìn èmi á bọ́ síta máa lọ bá yín wá nọ́ọ̀sì tó lè treat yín tí nọ́ọ̀sì náà bá tún wá dé tó bá ti mọ̀ pé òun ò lè ṣe bàbá ẹ kẹ́rù yín kẹ́ máa lọ sí hospital o. Bá mi wá nọ́ọ̀sì wọ́n bá bá mi rí nọ́ọ̀sì kò sí wàhálà. Àmọ́ kàmọ́ àgbà olórí burúkú kàmọ́ àfi kí n má gbádùn kan pray kí n kú straight tí n bá fi lè gbádùn kàmọ́ anywhere tó bá wà wàá máa jẹ sọ́nkù ya o èmi ló ń punch gbogbo inú mi ẹsẹ̀ mi òkú ẹ̀ṣẹ̀ bò wàá ríran wo àgbàgbé ayé pé mẹ́wàá. Débi tí gbogbo ojú kejì ẹ̀kẹ́ tó wú báyìí ló máa ń ṣe ẹ̀yìn bọ́ẹ̀sì iná. Ọ̀gá ẹwẹ́nu mi ẹ wo orí mi
òun àti àwọn bíi mẹ́jọ wọ́n wá ṣùgbù mi wọ́n dáwọ́ bò mí wọ́n bẹ̀rẹ̀ sí náà mi ẹ lè ṣe Igwe àṣẹṣẹjọ bẹ̀rẹ̀ ni ó yẹ wàá mọ̀ pé èèyàn jẹ́ èèyàn lọ owó jowó lọ ipò jùpò lọ ó ti bọ́ òkè. ẹ sà ṣe gbọ́ ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ níwájú yín ẹ bá mi sọ̀rọ̀ lọ́wọ́ ó tún lé ìjà níwájú yín ṣé ẹ bóyá ṣe nìyẹn o. yóò dákẹ́ ẹnu ẹjọ́ ó fi sílẹ̀ ṣé wọn gbẹ́ni tá a bá nà lára ń ta ni wọ́n yẹ kí wọ́n mọ̀ pé ọwọ́ tiẹ̀ ju tiẹ̀ lọ nígbà tó dẹ̀ mọ̀ pé ọwọ́ tiẹ̀ ti ju tiẹ̀ lọ yẹ kò yẹ kó o lè bá fa wàhálà tó le tó yẹ Àdìsá má bínú so ìwọ lè máa bẹ kó o jẹ́ ká jọ parí ẹ̀ ọkùnrin sọkùnrin jọ ní ṣó ti gbọ́ kò sáré má jà kò dẹ̀ sájà má rẹ̀. ọ̀gá a máa fa ilé yìí kó láti jẹ́ kí ọmọ yìí mọ̀ kó mọ̀ wípé àníṣe nílé ayé yìí náà èmi yàtọ̀ sáwọn tó jẹ́ pé wọ́n ṣẹ̀ máa parọ́ fóyìnbó kan tó gbowó èmi bówó lé ni a lè máa fa ilé yìí a máa fà á dé anywhere ìwọ ṣẹ́ ní tèmi báyìí àbí má wọrí mi ò kọ́ iye kíye láti ná. láti gbọ́ bá ṣe tẹ́ aborí igi abẹ́yìnge lẹ́nu gbọ̀ngbọ̀n. ọ̀gá ṣe tún gbọ́ ó tún bèbú a ló máa ṣe ẹ̀wọ̀n sẹ́ẹ̀ wàá ṣe ẹ̀wọ̀n mo sọ bẹ́ẹ̀ fún ẹ wàá rí you see gbogbo eléyìí o lè ṣe ní Cairo ọlọ́run ọba gbọ́ èyí tẹ dánwò yẹn tẹ ṣùgbọ́n mi yẹn ẹ lè ṣe Cairo ẹ bá ṣe eléyìí Cairo eléyìí kò sí wàhálà. wo ṣe sùúrù ṣùgbọ́n ọ̀rẹ́ ará ìlú lọ́lọ́pàá jẹ́ tírú wàhálà báyìí bá ṣẹlẹ̀ káwa pè ń lọ́tún ká pè ń lọ́sìn kábà yẹn parí ẹ̀ ni ọ̀rẹ́ ará ìlú ni wá téèyàn méjì bá ń jà bá ṣe máa bá yẹn yanjú ẹ̀ òun ló máa wà lọ́kàn tiwa wò ó ṣó fẹ́ gbọ́n jù wá lọ ni a ní kó má jẹ́ ká tọwọ́ òfin bọ̀ ká fi tọmọlúàbí sí òun náà á dẹ̀ lọ tọ́jú ẹ dáadáa ọkùnrin jọlẹ̀ yín méjèèjì náà ìbẹ̀rẹ̀ ogun là ń rí kò sẹ́ni tó mọ̀ parí ogun ká bá yẹn yanjú ẹ̀. a ló máa ṣe ẹ̀wọ̀n sẹ́ẹ̀ wàá ṣe ẹ̀wọ̀n mo sọ bẹ́ẹ̀ fún ẹ wàá rí. Àdìsá ó ṣe jẹ́ òwúrọ̀ ẹ̀wọ̀n ẹ̀rọ ẹ̀wọ̀n ni wọ́n ń tẹnu mọ́ báyìí jọ ṣé o rò pé tá a bá kọ́ ẹ méjèèjì lọ sílé ẹjọ́ ẹ méjèèjì kọ́ lẹ́jọ́ máa ṣẹ̀wọ̀n ṣé o mọ̀ pé tẹ́tẹ́lẹ̀ ń ta ni ẹ̀yin méjèèjì lẹ́jọ́ lu òfin lábẹ́ òfin àti ẹ̀ní kò jẹ́ ká bá yín ṣe nítùbínùbí jọ èrè kí ló fẹ́ jẹ nínú kẹ́nìkan lọ sẹ́wọ̀n nù kò sí èrè kankan tó fẹ́ jẹ́ ń bẹ̀ ẹ jẹ́ ká bá yín yanjú ẹ̀ lọ́tún lọ́sì kó náà dẹ̀ tọ́jú ẹ̀ ó tán. ẹ ṣe ìwọ àbí ok. ẹ ṣe gan sa ọlọ́run àpọ̀lọmọ tí náà ẹ ṣe gan. yà Jídé yà mo ti bá àwọn bọ́ọ̀sì yẹn yanjú ọ̀rọ̀ wọn sọ ma wá sí kántàǹsì tó pẹrẹ ìjàmbá àbí kí ló pẹrẹ àṣà fún Àdìsá lówó ṣá kádìsá lọ tọ́jú ara ẹ̀ ṣoṣù gbọ́ ok. ọ̀gá ẹ má bínú sáà ṣó ti yé ẹ ti sọ̀rọ̀ yẹn dáadáa but ibi tí ò tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ni pé ẹ má sọ pé kí eléyìí kókó fún mi lówó tí màá fi tọ́jú ara mi báwo ni màá ṣe máa gbowó lọ́wọ́ orí ilé fi tọ́jú ara mi no owó wà tí màá fi tọ́jú ara mi but mo kàn fẹ́ jẹ́ kó mọ̀ pé ṣọ̀pọ̀nà kì í ṣẹgbẹ́ ọ̀ṣun ni bẹ́ẹ̀ ni yes ṣọ̀pọ̀nà kì í ṣẹgbẹ́ ọ̀ṣun tó bá yẹ pé owó wà tí èmi fẹ́ ná owó títí eléyìí kọ́ ni màá fi treat ara mi you see o fẹ́ gbọ́ in Cairo we don't do that wípé kẹ́ni tó ti ní kó máa gbà lọ́wọ́ aláìní no we don't do that in Cairo so èèyàn níbi tó ti ń mu bíà tàbí èèyàn kan gbowó lọ́wọ́ òyìnbó kò sọ pé kó lówó tó lọ́wọ́ tó rú èmi ìlú tó rú èmi for what èmi gbowó lu lé ní ọ̀gá so mi nídìí owó ẹ̀ mo sọ́ọ̀rì gan. ok wo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kó ló ṣe. ok ẹ ṣe olówó Cairo. ọ̀rẹ́ jọ ní ẹ gbọ́dọ̀ máa jẹ ọkùnrin ẹ ṣe ọ̀gá ẹ máa lọ. máa ní jọ ọ̀pọ̀ máa lọ sí ẹ. ó bá ṣe jẹ́jẹ́ o ọmọ kékeré yìí ó bá ṣe díẹ̀díẹ̀ o olówó Cairo ó bá fọgbọ́n bá lómi má pa bàbá ẹ̀ lọ. pẹ̀lẹ́ èmi dá fún ọmọ jàmbá yìí ọlọ́run lóògùn yìí á lè jẹ kó sùn dáadáa bẹ́ẹ̀ nígbà lè tètè máa lọlé torí lè ti ṣù. Alo Ahmed. Àdìsá. How are you? No wonder. Bí mo ṣe wọlé sí mo ṣáà ń pariwo. Kí ló ṣẹlẹ̀ sí ẹ báyìí? Ṣé o jábọ́ lórí ọ̀kadà ni?
ètò òkú ẹ̀ sọ ni. Kí ló ṣẹlẹ̀? Ẹ wò láti ṣe òun àti Jamba ni wọ́n pàdé níbi tí wọ́n ti ń pè é tẹ́lẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí já ẹ̀ṣẹ̀. Jamba ọmọ oníyàwó yẹn. Jamba. Ìwọ ṣé òun ló ń nù ẹ nínú ọkùnrin báyìí? Ṣé èmi rán ẹ lọ sí di table tennis? Mo rán ẹ lọ sí di table tennis. Ìwọ wá ń tọ́jú ẹ àbí? Ó ń tọ́jú ẹ tó filẹ̀ kó máa jẹ̀rora lọ. Dádì ẹ jọ sáà ẹ má jẹ́ kó jẹ̀rora ẹ jẹ́ ká tọ́jú ẹ mo ti bá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé ó máa change. Ó máa change. Ẹ máa kópa ẹ jọ máa kópa. Ṣé màmá àti ẹ tó jáde lọ tó lọ wá àtijẹ fún wọn tó bá padà dé sí ìṣó o fún ìpinnu ẹ̀ máa dùn? Mo dẹ̀ ń try láti sọ fún ẹ pé owó wọn kì í fi fàjọpọ̀ wọ́n máa ń fi owó ṣe akọni akọ ló máa ń fi owó ṣe ṣùgbọ́n wọ ó ṣàfẹ́ máa fò wá fáwọn èèyàn fẹ́ máa ṣó pé ìwọ ló wà ń bẹ̀ ìwọ ló wà ń bẹ̀ máa ràn problem. Kí ni ìdánwò yẹn kí ló ní ṣe pẹ̀lú pé èèyàn méjì jà ó fara pa? Ó ní ṣe gidi gan ni ìwọ ni kò gbọ́ kò dẹ̀ gba gbogbo nǹkan táwọn èèyàn bẹ̀ sọ kí ló ṣe náà. àṣàṣe náà tiẹ̀ mọ̀ nǹkan tó ń sọ ṣé wọ́n wá rò pé Jamba náà fúnra rẹ̀ bó ṣe wà yẹn ṣé o rò pé ara rẹ̀ ló máa fọ àmì tó wà ní àǹdígì ló sì máa blame ara rẹ̀ pẹ̀lú eléyìí tó ṣe ó máa ṣe blame ara rẹ̀ torí pé mo ṣe wà ní òkò láti gbé lọ́ọ̀yà wá láti CAIRO láti wá fi bá fa wà láì léyìí tó ṣe máa gbé lọ́ọ̀yà wá láti CAIRO láti bá fa ṣé nígbà tó ti máa fi bá fa wà àbí tí kò sí lójúrí léyìí tó ṣe ó ti ṣe citizen of CAIRO léṣe wà á gbúrò gbọ́. mo rí rè ó mọ nǹkan tí mo máa ṣe fún ẹ máa fi ẹ́ sílẹ̀ tí o bá ní òní gbọ́rọ̀ tó fẹ́ máa kọ̀ntínú gbogbo dáadáa yìí máa fi ẹ́ sílẹ̀ máa lọ ni àbí kí ni gbogbo dáadáa tó sọ yìí CAIRO citizen of CAIRO kọ́ US citizen ni abẹ́ máa gbọ́ rubbish ó mọ̀ wá rẹ̀ rárá. ìwọ fúnra ẹ. Nígbà tó o bá bàbá yìí lórí ìyàwó ẹ kìdí ẹ ṣe pé orí àpẹẹrẹ kan lára ìyàwó ẹ débi tá a bá ní bàbá ẹ ti bá wọn lájọṣepọ̀ ìyàwó ẹ fún ara ẹ lè jẹ́ ká mọ̀ pé bàbá yìí ò tí bóun ṣe nǹkan kan ó wá lu bàbá oníbàbá tó bó ṣe lù yìí ṣé o mọ̀ pé wọn ló fi ń ṣeré yẹn tó bá délé ẹjọ́ àwọn akọ àdúgbò agídí ìranù tẹ máa ń hù tẹ máa ń ṣe òun nìyẹn tí bàbá ẹ bá tún wá jẹ́ bàbá kan tí ò dáa tó ẹ pa àwọn bàbá játijàti olóòórùn tó máa ń ná àwọn nǹkan tí ò dáa lọ́wọ́ yẹn tó lo nǹkan tí ò dáa fún ẹ nísìn àmọ́ ní bàbá yìí jẹ̀bi. ẹ náà mọ̀ pé èèyàn tó bá lọ́ọ̀bù ìyàwó ẹ̀ sábó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ṣẹ́rọ ọmọbìnrin tá à ń sọ ìfẹ́ mi ni iyọ̀ ayé mi ni òun ló fà á tí gbogbo ọ̀rọ̀ yẹn fi rí bẹ́ẹ̀ sá ẹ mọ̀ kò sí bí mo ṣe lè bá nírú condition bẹ́ẹ̀ kára mi máa gbóná fi ẹ bá mi bẹ̀ wọ́n ẹ jọ sá. That's all right o fẹ́ràn ìyàwó rẹ àbí. bẹ́ẹ̀ni sá. mo ní question kan láti bí ẹ o use mọ bíbélì. jẹ́jẹ́. tó bá yẹ kó close mọ bíbélì dáadáa ni wà á rí inú page kan níbẹ̀ n kò mọ nọ́mbà page yẹn tó ń sọ̀rọ̀ nípa Samson alágbára kí ló mọ̀ tó fọ́ọ̀lù Samson ìyàwó rẹ ni ìyàwó rẹ ti mú ẹ kọsẹ̀ ò ti mú ẹ fọ́ọ̀lù máa make sure wípé ó lọ ẹ̀wọ̀n ó dé ẹ̀wọ̀n kò jù báyìí lọ. Bàbá ẹ má bínú ṣé wọn pín àgbà náà lè máa sọ pé àgbà tí ò bá bínú. ni ọmọdé máa ń kó ẹ̀ṣẹ̀ bò lọ máa ń punch àbí. kì í ṣe bí irú ẹ̀ mo kàn bẹ̀yìn ni ṣètìgbẹ́ rí pé òun náà ń bẹ̀bẹ̀ ni gbogbo gàrẹ́jì rẹ̀ ẹ̀rí kó ti wálẹ̀. ohun tó ṣẹlẹ̀ rè kó listen area command. Bàbá mi ò ṣe area commander DPO lèmi. okay o ní kí n má jẹ́ kó lọ ẹ̀wọ̀n. Bàbá ẹ má jẹ́ kó lọ sí ẹ̀wọ̀n. ẹ kí n wá sọ èrò inú mi fún ẹ right from the ìṣẹ̀lẹ̀
tó bá yẹ pé kì í ṣe pé mo hùwà alábíàmọ́dé wàá ti kú láti 2 weeks màá tẹ́ báyìí. Ọlọ́run tí ẹni jẹ́ kẹ́ ẹ pààyàn torí òfin wà nílẹ̀ òfin wà nílẹ̀ fẹ́ni tó bá pààyàn. òfin wà ń lù òfin tó wà lù yẹn ò lè bẹ́ mi wí torí kò recognize ogun náà ò recognize òfin wọn mọ́ra orí ẹbẹ́ ní bá pààyàn physically lè máa arrest máa pa ẹ́ bíi wireless remote ṣùgbọ́n mo rò tàbí àmọ́mọ́ ẹ̀ lá yóò lè tọ́lú ẹ̀wò mo rẹ̀ ṣòro táwọn gọ́fìmẹ̀ntì ṣùgbọ́n tí mo á fẹ́ sọ̀rọ̀ tó jẹ́ tí mo lè ṣe last nígbà tí mi ò ti lè pa ẹ́ tó escape death o láti lo ẹ̀wọ̀n ẹni kẹ́ pípẹ́ kó tẹ̀ máa lọ kó jù bẹ́ẹ̀ lọ. ẹ mọ̀ pé ọmọlúàbí ni wá ọmọlúàbí làwọn ọlọ́pàá à ń fẹ́ bá yín ṣe gbogbo ẹ̀ ní tùbínùbí ni ẹ mọ̀ pọ́rọ̀ táwa bá yanjú tì tá a bá yín sọ tẹ́ ẹ bá gbọ́ òun là ń gbé lọ ilé ẹjọ́ láti ilé ẹjọ́ ló fi ń dèrò ẹ̀wọ̀n ẹ má wàá jẹ́ ká ṣe bẹ́ẹ̀. ok last condition bá mi lérè pé ṣó máa gbà. kò sí any condition tẹ́ ẹ gbé jáde ń sìn tí ò ní fara mọ́ nígbà tí ò ti la kú lọ tí ò dẹ̀ tó ti lẹ̀ wọn lọ ń gbọ́. with your pleasure sir. last condition ni pé wàá kúrò ní ilé mi bẹ́ẹ̀ ni o lè máa wá àlejò gbé mọ́. ẹ sà báwa ti dà ẹ máa lọ gbé pẹ̀lú àwọn ọ̀rẹ́ ni tí mo níyàwó lé. yes wà la gbọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ tó bá fẹ́ dàbí pé embarrassment fẹ́ máa wà fún ìyàwó rẹ torí bó bá la gbọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ kò ní dá kí ìyàwó rẹ náà tó kó tẹ̀lé ẹ o lè fi ìyàwó rẹ sínú ilé mi that one is permitted ṣùgbọ́n ìwọ is not permitted kí wọ́n máa bá tiẹ̀ lọ pending the time tó máa fi rí owó tó máa fi gbalé wà dẹ̀ mú ìyàwó rẹ mọ́ra last condition yẹn. ẹ jọ sá. nǹkan tẹ́ ẹ sọ òdodo ọ̀rọ̀ ni tí tenant bá lu landlord tenant náà ló máa kú òǹlé tí landlord bá lu tenant náà ló máa kú òǹlé níbi tí ọ̀rọ̀ dé yìí ò gbọ́dọ̀ kú òǹlé bí bàbá ṣe sọ ṣùgbọ́n bàbá èmi kàn bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi fún lóṣù kan. tí òun máa fi lọ tíyàwó ẹ máa fi wà ní ilé mi. ẹ̀bẹ̀ wọn tá à ń bẹ̀ ni pé kójú òun àtìyàwó ẹ̀ náà wọ́n sì máa wà nílé láàrin bí oṣù kan yẹn. he's a dangerous boy. tẹ́ ẹ bá mọ̀ bó ṣe box mi ni ẹ mọ̀ bọ̀ ọkọ boxer or boxing olùkọ́ ní méjèèjì. boxing ìyẹn ti pẹ́ ìgbà tí wọ́n secondary school ni. ṣe gbọ́ boy box mi gan ó mọ̀ pé box mi gan. ẹ má bínú ìyẹn náà because mi ò kí n máa ń sábà practice ẹ ìyẹn ló jẹ́ kí n ṣì ní lù báyìí ẹ má bínú ẹjọ́. ó box mi gidi. ẹjọ́ ẹ fi yá ìjọba ọfíìsà bóyá mo lọ kí wọ́n lọ ṣàwọn jéèlẹ̀ kí ó lè máa lọ ní tiẹ̀. so bàbá bínú ẹ̀yà àgbàlagbà náà tàbí gọ́ọ̀mẹ̀ntì ẹ fi wálẹ̀ sí bí. gọ́ọ̀mẹ̀ntì ẹ tóbi lọ́rùn. owó ìwé jà yà ṣé ẹ yẹ wọlé pàṣẹ ní sẹ́kọ̀ọ́ yẹn ọ̀nà ọ̀pá yẹn mo pàṣẹ àwọn kan mo kọ́ lè bẹ́ẹ̀ kí mo gọ́ ni o gẹ́ mi sọ̀rọ̀ kọ́ ń jábọ́ ni ẹ̀mí kan from Cairo kí n kan from Egypt kí n kan ìjọba mi sọ mi gbé ó yẹ n jábọ́ ọlọ́pàá ní ọlọ́pàá bọ̀wọ́ tó sọ̀rọ̀ yìí bọ̀wọ́ yìí ọgbà ẹ̀wọ̀n bọ́ọ̀ sí ìjà yìí tó fà á ti máa jẹ́ ẹ máa parí ẹ̀ bẹ́ẹ̀ máa parí ẹ̀ nìyẹn bí i bóyá fọ́tán nìyẹn ọ̀gá ìwọ ọkẹ èmi nígboro. ẹjọ́ ìdúró náà ṣé bàbá àdìsá ẹ̀ tún ní nǹkan mi tó gbójúlé ni yàtọ̀ sọ́wọ́ bàbá ẹ̀ tó ná kiri tó pariwo kiri àti pé lọ́ọ́ kárò òde wọ́n á dé abẹ́rẹ́ sí girigiri ẹjọ́ kí ni nǹkan tó gbójúlé abọ́ tó kù síbi kankan. kò ní nǹkan kò kù síbi kankan owó bàbá ẹ̀ náà ló gbójúlé sẹ́yìn ò mọ̀ ni but àwọn kan understand àwọn kankan ni pé àwọn research kan wà tó yẹ kó òun lọ gbà kó try láti mọ̀ pé agbára kan wà níbì kan agbára tó kù síbì kan táwa mọ̀ bọ̀ tóun ò mọ̀ ju owó tó gbójúlé lọ. ẹ wo nǹkan tó mọ̀ ni pé ọmọ tó wà kọ́ láti ilé ìta máa kọ́ wa ó mọ̀ ẹni kọ́nà ẹni àǹgó ọ̀pá mọ́ máa nà ó máa jìyà ni. ó dáa tó bá tún wá kó bàbá ẹ̀ báyìí tó tún lọ kó fáwọn ọlọ́pàá kan. máa dàbí ọgbọ́n ni tí ó mọ ni bó ṣe wà yẹn ẹjọ́ ẹ bá mi bẹ̀ ọ̀rẹ́ mi ó máa kí mi ó máa mi bẹ̀ má dàbí àjẹ́. bàbá ẹ̀ máa kú kò lè kú rárá kú kẹ́ ìwọ gbọ́ pé ẹni tí yà á jẹ kò kú bọ̀rọ̀ ni a máa sọ̀rọ̀ bí ìgbà tó gbé rédíò mi. ẹ mọ nǹkan ti wà tó ń bá fún mi ti jẹ́ pé mi ti get lára bọ̀ wọ́n yẹn
ṣóhun nìkan ló máa kọ́kọ́ travel out. Cairo tó ń sọ̀rọ̀ ń pa yìí a máa ń mọyì àwọn èèyàn tó wà ń bẹ̀ tó ń dẹ̀ ń ṣe dáadáa tó wó dẹ̀ wà lọ́wọ́ wọn tó ti ẹ̀ pariwo adẹ̀ tó máa wọn tó máa ń bẹ̀ náà tó ẹ̀ kókò tó lọ́wọ́. wọ́n lọ bá ẹ̀rọ ṣó mọ̀ ni àwọn èèyàn lọ pọ̀ tó bí ẹ̀. àìmọye wọn lọ́wọ́ mi ọkọ̀ mi. ọjọ́ bí ọmọ Olaiya lọ́jà tá a múra fún mi gbọ́dọ̀ purọ́ fún ẹ ẹ̀rù ń bà mí ó máa jẹ́ pé a máa lọ forí wa gba àṣẹ kó àgàdà. kí ló bá yẹn wá ọlọ́run máa ní jẹ́ ká rìn nígbà tí ebi ń pọ̀nà. àmì ò àmì ò. kí ló rí kí ló gbọ́. ó ṣe mi ò kúkú gbọ́ nǹkan kan mi ì dẹ̀ rí nǹkan kan jó ọ̀rọ̀ Àdìsá ọmọ bàbá olówó ariwo ọkọ àfẹ́sọ́nà ẹ̀ àti jàǹbá ọmọ yahoo tó rọ́wọ́ mú gbogbo ilẹ̀ wa ìka àfàtà tọ́jọ́ wá ń jàjà ogun mi ìjù ẹ̀ èmi ò ju ẹ̀yin lọ. kí ló tún ṣẹlẹ̀ ṣé báwọn méjèèjì ti jà níbi tí wọ́n ti ń play table tennis oníkálukú dẹ̀ ló mọ ibi tára ẹ kú sí báyìí. wo ọ̀rọ̀ kù lẹ́yìn ṣùgbọ́n ṣebí ṣọ́ọ̀bù mọ́mì tó ń jókòó sí kò jẹ́ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìlú wọn bá ọ̀rọ̀ tí Àdìsá tó ní òun fẹ́ bá sọ létí ẹnìkan ló máa ń gbọ́ ó tán. ó dáa o kí wàá ní ohun tuntun tí wọ́n ti wá gbọ́ tèmi ò tí gbọ́ tó ń dáyà ajá ẹ báyìí. wo àwọn méjèèjì ti jọ lérí síra wọn pé ibikíbi báyìí tóun bá ti jọ pàdé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. èyí Àdìsá ọmọ bàbá olówó ń sọ wípé òun máa fi bóun ṣe tó òun máa fi wọn jàǹbá náà wá ń sọ wípé òun máa jẹ́ kó mọ̀ wípé yahoo tó ń yàtọ̀ sẹ́wọ̀n tí òun mọ̀kọ́ tó ń fowó ṣe. wo àwọn méjèèjì tó tẹ̀jọ́ ń bọ̀ ní ọjọ́ bíi ibi tá à ń lọ yìí. àmọ́ Àdìsá ò sọ̀rọ̀ nǹkan báyìí lójú mi àbó fẹ́ fi ṣe wípé ohun tá a bá máa ṣe inú ẹni ló ń gbé ni. àwọn síbẹ̀síbẹ̀ náà ṣé mo wípé àwọn méjèèjì ò jẹ́ kọjá àyè ara wọn níbi tí irú ọmọ ìyá lọ́jà yẹn ti fẹ́ ṣe nǹkan. ó mọ̀ wípé ààbò tó péye tó ju tiwọn lọ ló máa wà ń bẹ̀. àti wípé Àdìsá ò sọ létí mi rárá bóyá òun lọ o tàbí òun ò lọ. kódà lẹ́yìn ìlérí tó ti lé nígbà tí ara ń ta kò dẹ̀ tún dárúkọ jàǹbá mọ́ rárá létí mi. Àdìsá lè má sọ nǹkan kan fún ẹ àmọ́ nígbà tó ti wá fi mí lọ́kàn balẹ̀ wípé ààbò tó péye máa wà ní ọjọ́ òbí tá à ń lọ yìí ọkàn mi ti balẹ̀. àwọn méjèèjì tó wá ń jàjà ogun mi ò jù yìí òbí jù ẹ lọ kọ́dọ̀ máa jà nǹkan tó jọ ń yọ wọ́n lẹ́nu ni wípé owó tó jọ wà lọ́wọ́ wọn méjèèjì. èmi tiẹ̀ ti wá sọ fún Àdìsá wípé kó lọ jáwọ́ nínú gbogbo pálapàla tó ń dánwò yẹn àìjẹ́ bẹ́ẹ̀ èmi máa fi sílẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé kò ní fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀. Àdìsá olówó ariwo ó bá ṣe jẹ́ ọmọ kékeré ó bá ṣe díẹ̀ kò misbehave rárá tó bá tẹ̀ jẹ́ wípé o tiẹ̀ ní nǹkan kan tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti gbàgbé ẹ̀ ayípọ̀lù mo rí wípé ọmọ ọ̀dọ̀ àgbà ni ẹ́. ẹ wo Ọlọ́run ló dá mi lágbà yín ṣe mi náà. Ọlọ́run ló dá ẹ lágbà àgbà yẹn gan-an òun ni mo wá fẹ́ kó fi ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ Àdìsá ni ṣé o rí i pé bí Àdìsá ṣe ń ṣe kò tẹ́ mi lọ́rùn rárá kò dẹ̀ tẹ́ bàbá ẹ̀ náà lọ́rùn ó kàn ń ṣe rádaràda kiri ni ìgbéraga ò jẹ́ gbádùn ó ń ṣe ìṣe wípé ilé owó ni wọ́n bí òun síbẹ̀ lòun ti jáde kì í ṣe wípé àtọ̀ béèyàn ṣe ń bímọ tó ń tọ́ ọmọ ní dáadáa la ṣe tọ́ ó dàgbà kan ló yàtà rẹ̀ ìwọ náà wo orú ohun tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta níbi bẹ́ẹ̀ de ọmọ ìyá lọ́jà tí ìbá ṣe wípé ọlá wípé bàbá ẹ̀ jẹ́ ni tó lórúkọ tí gbogbo ayé ń pariwo ẹ̀ olówó ariwo wọ́n dẹ̀ mọ̀ wípé èmi tí mo jẹ́ ìyá ẹ̀ náà mi ò ń kọjá àyè mi ọlá àyẹn ló fi jẹ́ kán fàdí sálẹ̀ ibo ni ò bá wà báyìí nísìn aburú jáì jọ tó bá wà lọ wúrú wà yẹn sí ibi tí wọ́n ti ní dáríjì kí la ṣe fẹ́ ṣe ìyẹn ni mo ṣe ní kó jọ gbogbo ibi tó bá mọ̀ tó lè fi ràn mí lọ́wọ́ ibi tó lè mú mi dé èmi náà ti ṣe tán báyìí o ìrìn ti wà lẹ́sẹ̀ mi mo ti kó táyà sẹ́sẹ̀ èmi náà ò fẹ́ dúró mọ́
mo fẹ́ ibi tó jẹ́ wípé ohun tí wọ́n bá ṣe fún Àdìsá ó máa jókòó ara ẹ̀ jẹ́ ni tó yẹ pé àwọn èèyàn máa wò pàápàá wípé ṣé ọ̀rọ̀ náà sọ sọmọ yìí tó fi gbọ́ ni torí mo mọ̀ pé bá a sọ́dọ̀ tó là mẹ́wàá kò lè gbọ́ mọ́ ọ̀rọ̀ ò rán mọ́ o torí náà ni mo ṣe pè é torí Ọlọ́run ibi tó bá mọ̀. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín agbára ọ̀rọ̀ lásán kò ká lóòótọ́ torí pé mi náà fún rárá mi ó ní mò ń bá sọ pé ìjà kó dá gbogbo ẹ̀kọ́ dá mi pé èèyàn kò lè fẹ́ mi lásán sọ kó gbọ́ mọ́ àmọ́ ṣé èmi náà ti ń ṣe bá ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kí wọ́n lọ sí pé kí tèmi kò ṣe pé kí n bí ẹnu mi dákẹ́. ó kọ́ ẹ̀ ṣé ẹni kọ́ mọ́ bá wà láyé yìí kọ́ máa rí kó kéwú kí kò kéwú kó kàwé kí kò kà kó kọ́ṣẹ́ kí kò kọ́ṣẹ́ Ifá rẹ̀ ń ro kọ́ mọ́ bá wà láyé kó bá ń ṣe jàgídíjàgan kiri gbogbo àdúgbò Ifá rẹ̀ ń ro ìyá wa àgàgà kọ́ mọ́ wá jòkó pé gbogbo ìyàwó lé láyé ìrò máa lù kélé iṣẹ́ àbájá kí sọ̀n ṣe àbájá Ifá rẹ̀ ń ro ṣe rí èmi bàgbà yín lámọ̀ràn ẹ̀fẹ̀ fáwọn gbàgbé ò nígbà èsì oúnjẹ bá ẹ máa mú sí dádì lórí ni pé ọmọ yìí o ká lè jèrè rẹ o ọmọ yìí o kó lè jẹun kó lè dọjọ́ alẹ́ ká gbádùn rẹ o ẹ máa mú sí wọn lórí ni ẹ wò kó bá karangida kàn bá gbà kẹ bá sọsọ kàn bá gbà ẹ kì í mọ́lẹ̀ fún ara yín ẹ la tẹ fáwọn ẹyin lè má jèrè rẹ ẹ ń bẹ́ẹ̀ mọ bọ́ọ̀lù àmúkáyìlá wọ́n ṣe jùbà lọ kàn tẹ fáwọn síbáyìí sára wọn balẹ̀ wọ̀ ìyá àmúkálà ń gbádùn wọn ẹ wò bí ẹ la tẹ fáwọn ara wọn balẹ̀ wọ̀ ni wọn ní ṣe jàgídíjàgan mọ́ ẹ̀yin ká gbádùn wọn ẹ jèrè wọn. èmi rí bá o Ifá ẹni fáfá ń lò ẹ ń gbádùn ara rẹ. ó dà gbogbo ẹ ni mo ti bọ. ẹ wò ẹ má kọrọ mi dànù ẹ má kí bí a torí nǹkan kàwé ẹ má kọrọ mi dànù ọmọ mọ́ sọ o ó yé mi o ẹni fáfá ń lò ara rẹ kò ní balẹ̀ o. kí bá ṣe inú mi á dùn kódà ẹ̀yin bá gbádùn rẹ Ifá ni ogun àwọn ìlú ẹ̀. Àdìsá talẹ̀ ń pèrè yẹn o Àdìsá talẹ̀ tún pèrè yẹn Àdìsá o Àdìsá owó Àdìsá o Àdìsá pàtàkì Àdìsá ọmọ ọlọ́jọ́ ìbí ọmọ ọlọ́jọ́ ìbí akúnàwó ọjọ́ èmi gangan ló yẹ kí n wá táyì tí màá wá sí ilé ọ̀dọ̀ yín tí màá wá kí n lẹ́yìn kọ̀ọ̀kan pé ẹ ṣé thank you so much ẹ ṣé gan ẹ kú dìde náà but nǹkan tó ṣẹlẹ̀ ni pé kíkí gangan kọ́ la bá wá sí bí kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ Àdìsá àti Jàmbá tí wọ́n sọra wọn di ẹkùn àtajá òun la ní ká wá bá ẹ fún ìwọ gẹ́gẹ́ bí ọmọ ìyá lọ́jà ìwọ náà wo ọjọ́ bẹ́ẹ̀ díẹ̀ wo nǹkan tó dán lára wò ń jọ yẹn wọn láwọn bọ́jọ́ yẹn jẹ́ fún wa náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tó wà ń bẹ̀ tí wọ́n bá wa ṣètò ẹ̀ àdẹ̀wò pé kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ kí la fẹ́ ṣe sí i la ṣe ní pé ká wá síbí ká wá fọ̀rọ̀ yìí tó ẹ létí because kò yẹ ká máa wòran báyìí o àwọn àgbàlagbà ní kíṣòbíà tó di egbò olúgànbẹ là ń ké sí o káàdẹ̀ kìlọ̀ fún òun ló mọ̀ tó ń kọ́ lè mọ̀ kó má kọ́ parí torí tó bá kọ́ tán kò kàn mí máa gbénú ẹ o la ṣe ní ká wá bá ẹ gẹ́gẹ́ bí ọmọ ìyá lọ́jà kí wọ́n ṣíwájú wa káàdẹ̀ pé wọ́n papọ̀ ká parí ẹ̀ kó má sí wàhálà kankan mọ́. tí n bá sọ pọ̀rọ̀ yẹn ò dùn mí rọ ni nítorí mi ò tiẹ̀ kọ́kọ́ lè rò wípé pátì mi ó làwọn kan máa dàrú bẹ́ẹ̀ wá jẹ́ Àdìsá àti Jàmbá tó tún jẹ́ ọ̀rẹ́ mi tó close mọ́ mi náà máa da pátì mi rú mo ti wá rò ó tẹ́lẹ̀ mi ò rí rò àmọ́ gbà tó padà yé mi mo wá rí i pé ó dàbí pé ìwọ̀nba chẹ́ǹgì díẹ̀ tó wà lọ́wọ́ Àdìsá tó jogún yẹn òun ló ń dà láàmú owó tó wà lọ́wọ́ Jàmbá ìyẹn ló ń fún ní problem táwọn méjèèjì lè máa fi jà ní pátì mi bẹ́ẹ̀ yẹn débi tí wọ́n fẹ́ fi dàrú pátápátá tí ò bá wá sáwọn èèyàn bẹ́ẹ̀ lóòótọ́ ńkọ́ but mi ò fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ òun náà ni. Báyọ̀ ohun tèmi ṣàkíyèsí ni pé kì í ṣe owó nìkan ló ń gun Jàmbá o kì í dẹ́ ṣe ọ̀rọ̀ yahoo nìkan ṣo àmọ́ nǹkan kan wà tó ń ba ẹ̀mí lẹ́rù Jàmbá tó ń wò yẹn ó wà nínú àwọn cortis o bẹ́ẹ̀ ni mo sọ and ẹ̀rù ń bà mí torí pé tí Jàmbá bá fi lè mú Àdìsá ó máa ba yí ẹ̀jẹ̀ ni ó máa rún sí wẹ́wẹ́ ni o yes ó máa rún sí wẹ́wẹ́ ni. ṣé mo pé alápàtà ẹran wà o alápàtà èèyàn ní Jàmbá o ká tètè pè wọ́n ká tètè mọ kí ni nǹkan tá a bá fẹ́ ṣe sọ̀rọ̀ yẹn o. nǹkan míì ni wọ́n tún sọ yẹn a ò délé lajú sílẹ̀ ká jẹ́ kí Jàmbá kó waste Àdìsá dànù kò sí wàhálà máa rí ìbáwọn méjì ṣe máa pàdé tá a máa bá wọn sọ̀rọ̀ yẹn torí possibility wà
kó jẹ́ wípé Àdìsá kò mọ èèyàn tí jàǹbá jẹ́ dáadáa o kó máa kàn bá lé ẹnu nítorí owó tó wà lọ́wọ́ ẹ̀ nítorí ńgbà míì lọ́pọ̀lọpọ̀ gbà ẹkùn máa ń majá ajá lè má mẹ́kùn o bẹ́ẹ̀ ni a mọ bí a ṣe máa pe àwọn méjèèjì papọ̀ tá a máa bá wọn sọ̀rọ̀ ẹ wò ẹjá fìyẹn lé ọ̀rẹ́ ṣé ráwọn èèyàn mi tó wà ní ìsàlẹ̀ yẹn ẹ ti mọ̀ pé ìyálọ́jà gangan elérò ni bó ṣe wà yẹn màá ní kàn máa lọ lé ilẹ̀ tìṣú èmi àti yín ọ̀rẹ́ ni wá a máa padà sísàlẹ̀ wọ́n á ṣe oúnjẹ fún yín tẹ́ ẹ bá fẹ́ sùn bí ẹ lè sùn bí mò ń bọ̀. talẹ̀ ń pèrè yẹn Àdìsá talẹ̀ ń pèrè yẹn o Àdìsá talẹ̀ tún pèrè yẹn Àdìsá Àdìsá o Àdìsá owó Àdìsá o Àdìsá pàtàkì Àdìsá o. mo máa rògbò irú èèyàn wo ni ọmọkùnrin Àdìsá ìtòlè ọlọ́ọ̀. ọ̀gá abẹ́jẹ́ àdé ọ̀rẹ́ mi àtàtà ṣọ́ta ṣé bí wọ́n ni mò ń kí ló ṣẹlẹ̀ ojú tí mò ń wo yóò dà rárá wọ́n àti tálẹ́jọ́ ń jà. èmi àti ẹnikẹ́ni òkùnkùn jà. Kí ló wá dé. wo Bọ́lájí sórí ọ̀rọ̀ Àdìsá yìí ó ti sú mi pátápátá ó jẹ́ mọ̀ wípé láti ìjẹta tá a ti lọ síbi ìnáwó ọjọ́ ìbí ọmọ ìyá lọ́jà tí òun àti jàǹbá tí wọn náwọn ò dábẹ̀rù tí àwọn àgbàlagbà dẹ̀ bá wọn dá sí ọ̀rọ̀ náà tó ní kálukú dẹ̀ lọ ń títì ó jẹ́ mọ̀ wípé láti ìjẹta yẹn ni mi ò ti rí Àdìsá bá sọ̀rọ̀ bó kú ni o bó wà láyé ni o mi ò tiẹ̀ mọ bí ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí mo pe fóònù ẹ̀ títí kò lọ. kí wàá ní títì ẹ níbẹ̀ ṣé Àdìsá jẹ́ ọmọ gidi ló lọ́jà níbi ọjọ́ ìbí ọlọ́jọ́ ìbí sọ fún mi tó wá kó rẹ lẹ́mìí sókè bíi pé o ti wọnú ilé ẹ̀ wo jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ tó máa ṣe pé bàbá ẹ̀ jẹ́yàn pàtàkì kan láàrin ìlú yìí ni ṣé èrò pé nǹkan táwọn máa sọ ìlànà máa sọ ni wọ́n á ti fọlọ́pàá kó gbogbo wọn. ẹ̀yin ọkọ mi mọ́mì ṣé kìí ṣe pé ẹ tún ti ń bára yín jà o. ẹ wò ó mọ́mì. orí ti yín ò pẹ́ o. àkúkú bára wa jà. ọ̀rọ̀ tó ní bàbá máa gbọ́ bàbá náà ló kó máa bá wa parí ẹ̀. kí ló ṣẹlẹ̀. Abẹ́jẹ́ ní kẹ́ bá mi bí o ó ní kẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ tó fẹ́ parẹ́ nítorí ọ̀rọ̀ Àdìsá o kò bá tẹ̀jẹ́ pé Àdìsá ìgbọ́ràn sí bàbá àti ìyá ẹ̀ lẹ́nu àbá sọ bẹ́ẹ̀ àwa bí ta láìrí ó wá sọ wípé òun wà òun ò rí òun ń pè é òun ò rí bá sọ̀rọ̀ ṣé Àdìsá ìrí ti ẹ̀rọ ní kó tó máa lọ fa gbogbo wàhálà tó ń fà káàkiri yẹn. Abẹ́jẹ́ mo ṣáà ń tẹ̀wọ́n ẹ létí pé kó jáwọ́ lórí ọ̀rọ̀ ọmọ Àdìsá yìí àbí sóhun nìkan ni bàbá ẹ̀ máa kọ́kọ́ lówó lù ní tí gbéraga wá gbà lọ́kàn tó yìí Àdìsá lọ́hùn Àdìsá níbí bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ o ọ̀gá ṣó ń gbọ́ mi èyí tó ń yọrìn tó ń ṣe jẹ́jẹ́ ikú mà pa bèlè tàsé ọ̀pọ̀lọ́ èyí tó ń yan fanda tó ń jọrọ ẹ̀ mọ́lẹ̀ má jẹ́ ń tàn ẹ́ o Abẹ́jẹ́ èmi ni mo bí ẹ òótọ́ ọ̀rọ̀ dẹ̀ lọ́rẹ́ ń bẹ́ẹ̀ sọ òótọ́ ni Bọ́lájí ń bẹ́ẹ̀ sọ o kò fẹ́ kó jì sọ́fìn ayé ni sọ̀rọ̀ mi yẹ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni ó mà ṣe gbogbo ẹnikẹ́ni tó bá ti yóò fẹ́ ju bó ṣe yẹ lọ irú wọn máa ń jì sọ́fìn ayé ni ọ̀rẹ́ ò fẹ́ kó jì sọ́fìn ayé ni o níjó gbọ́ mi ọkọ mi ẹlẹ́dàá mi ò ní jẹ́ òjì sọ́fìn ayé. àmín ẹ ṣé màmí. talẹ̀ ń pèrè yẹn Àdìsá talẹ̀ ń pèrè yẹn o Àdìsá talẹ̀ tún pèrè yẹn Àdìsá Àdìsá o Àdìsá owó Àdìsá o Àdìsá pàtàkì Àdìsá o Àdìsá tata Àdìsá o Mr. Portable àwọn bàbá yìí rí tá a jẹ́ ṣe bó bá ti dòde àmọ́ kówó dé Àdìsá o Àdìsá o olówó ká. ẹ̀yin ni a máa rí yín ṣé kò sí. kò sí wàhálà Àdìsá la wá wò. Àdìsá. bẹ́ẹ̀ni. láti ìjẹta yàn ti lọ bí bẹ́ẹ̀ de bọ̀dà báyọ̀ yìí kó ti dàrú wọn ìpadà wọnú lé yìí. omi ìpín kò tí ì padà wọnú lé láti jẹta. wọnú lé yìí kódà bàbá rẹ̀ wà ní ìbínú kúburú pé kó bá lè wọnú lé yìí ó ṣàlàyé yóò ń kó ní fi dá. ìyẹn máa kéré kódà ìyá rẹ̀ ń ké kiri báyìí ni mo tẹ̀sí yàrá ìyá rẹ̀ pé ẹkún yẹn ń pa yìí iṣẹ́ òun máa ń fọ́ ojú dànù ẹ̀rọ ra ké ìyá rẹ̀ kò gbọ́sọ̀ kan ké kiri. Mr. Ikondu ẹ ṣé gan ni a dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ wò ẹ̀yin ọ̀rẹ́ nígbà tí a ti wá Àdìsá débi
tá ò rí àdìsá tá a ti pe nọ́mbà ẹ̀ tí ò lọ ẹ wo èyí tí èmi rò pé ó kàn ní ìsìn ni pé ká padà sí ọ̀dọ̀ jàmbá ká lọ pa náà tẹ̀ tó wà nílẹ̀ yìí o n tó kàn nìyẹn. wo bí o kò ní hóoru káwa òru jẹ́ ká fi ara balẹ̀ báyìí torí nǹkan tó ṣẹlẹ̀ sí yóò tẹ̀ sí yé mi ọ̀rẹ́ tó bá di ọ̀la ẹ jẹ́ ká mú bá ṣe máa lọ rí jàmbá. ṣé gbogbo ohun èmi sọ ilé ẹsẹ̀ yìí èlé sí kí àdàbà máa kéku kó kéku èkó kàn yín. Mr. Ayekondu ẹ má wọrí ẹ̀yin má bínú tí a máa rí létà. alẹ̀ ń pèrè yẹn Àdìsá alẹ̀ ń pèrè yẹn o Àdìsá alẹ̀ tún pèrè yẹn Àdìsá Àdìsá o Àdìsá owó Àdìsá o Àdìsá pàtàkì Àdìsá o Àdìsá tata Àdìsá o Mr. Portable àwọn bàbá yìí rí tá a jẹ́ ṣe bó bá ti dòde àmọ́. beyu mania alaye ńlá ọmọ ìyá lójà tó pariwo alfa alaye ló ṣẹlẹ̀ ẹ wíwá lónìí tẹ́wọ́ kí mi lónìí gbogbo fàájì ni gbogbo ayé ni ẹ máa mú ọtí dọ́là ni ọ̀rọ̀ pé bí ẹwúrẹ́ mi ń sá lọ́kọ́ o ìwọ kò jọ o ìdàbí báyìí bọ́ ẹ̀. ooo jàmbá òótọ́ ọ̀rọ̀ ló sọ o ohun yẹn gangan nìyẹn gbàgbé. sábẹ́ ọ̀gá ẹ bèrè nǹkan tẹ́ bá ti fẹ́ ibi tẹ́ gbà yìí wọ́n máa fún yín ẹ máa mú ọkàn yín máa balẹ̀ ẹ̀gẹ́ filẹ̀ òṣè. jàmbá ó ṣe gan ni o kú àlejò wa àmọ́ ohun tí èmi rí ń bẹ̀ ni wípé ọ̀rọ̀ tí a torí ẹ̀ wá sí ìbàyẹ̀ ó ṣe pàtàkì gan-an òun ló yẹ kó jẹ́ ká kọ́kọ́ yanjú ìgbẹ́ la máa tó mọ̀ bóyá a máa mutí àbá ò mutí. ẹ wo bí irú àwọn oníbà mi sọ tó yẹn ẹ máa mọtí láti mọtí lọ a máa sọ̀rọ̀ lọ so that ọ̀rọ̀ àwọn ọtí ọtí àwọn ọ̀rọ̀ a lè bẹ́ẹ̀dì mọ́ra wa pọ̀. oh sorry beyu bí a tó jọ ọjọ́ bẹ́ẹ̀ di ẹ tí a fa wàhálà mi àbí bí a má bínú fọ́ọ̀tì mi kọ́ ọ ìdí ọ̀tàn wà àdìsán ló kọ́ ọ̀sẹ̀ ó máa ga owó kó tó pé òun bówó lé ó tó gbówó pé wọ́n tẹ̀mí báwo ó lè ṣe wà yẹn màá ti ṣu ẹ̀ tí wọ́n fara mi wọ̀n tán ẹ̀rù àbà asáré agbójàmbá afa etí ẹ̀ ọ̀rẹ́ mi má bínú tọwọ́ lọ́njọ́ má bínú ẹ ṣe fàájì. jàmbá mi ò kí ń ṣọmọdé o kò dẹ́ṣẹ́ pé bíyà mi ò níṣẹ́ o láti kúrò lọ́dọ̀ mi láti wá sí ọ̀dọ̀ ẹ̀ ń bí mo respect ẹni o ta ló ń bẹ ìjà nítorí ọ̀rọ̀ birthday ìyẹn ti wá ìyẹn ti lọ mo mọ̀ kó nọ́mà kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ lọ́jọ́ birthday kò sí bí ò ṣe lè wáyé màá ti torí yẹn màá gbé sọ́kàn ní level tí mo dẹ̀ wá ìyẹn ti lọ nàá ọ̀rọ̀ Àdìsá ni mo ṣe wá síbi nítorí ìjà tó wà láàrin wa àtàdìsá and I'm very sure pé ìwọ fúnra rẹ mọ̀ pé nítorí ọ̀rọ̀ Àdìsá òun la ṣe wá síbi àtìgbà tí a ti débí òun ni mo ti ń gbọ́ tí ẹ ti ń fi ọ̀rọ̀ ìwà àti Àdìsá tí ẹ ti fi ń dàpárá irú ìjà wo lè ń bára yín jà Ọlọ́run ti kẹ́ Ọlọ́run ti kádìsá àwa tá a jókòó síbí náà kì í ṣe pé bóyá à ń tọrọ jẹ la fi débi wò ó àwọn ìyá tèmi tó jẹ́ ìyá lọ́jà àwọn bàbá tiẹ̀ àwọn bàbá tẹ́ni yìí àwọn òbí ẹni yìí gbogbo wọn ó ní wọ́n ń ṣe nǹkan sìn tí a dẹ̀ ń rí nǹkan àbí méjì mú láti ọ̀dọ̀ wọn tí wọ́n bá dàgbà tí wọ́n bá kú tán àwa ló máa kú ìgbà táwa bá wá dàgbà dé lẹ́bù táwọn dàgbà dé kí la fẹ́ máa sọ́ngbà yẹn àwa tá a fẹ́ kù láti ń bára wa jà ń sìn kí la fẹ́ tó àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn please anything tó bá wà láàrin wa tiẹ̀ mo fẹ́ kẹ́kọ̀ọ́ àrí ẹ̀jọ́. beyu ala ẹ̀ẹ̀mejì ẹ wò lọ́wọ́ mi gan ẹni àpọ́nlé ní lọ́wọ́ mi bẹ́ẹ̀ sọ wáyé mi lè jẹ́jú yín ṣe rí ọ̀tọ̀ ní táwọn èèyàn rí wọ́n bá tó pé Àdìsá náwó àbí tó pé mo ti jẹ́wọ́ kan pé mo ti wà ókè ṣe rí àwọn èèyàn ń tán rí ọ̀tọ̀ ni wọ́n bá tó pé èmi jàmbá tó mo ti jẹ́wọ́ mo ti ń wà ókè mo ti ń gara Àdìsá pé gbà mí lọ́gà kò rí bẹ́ẹ̀ rárá ó yẹ ọ̀tọ̀ lọ́rọ̀ ó ti yẹ ìgbàgbé ẹ̀ ṣé ọ̀rọ̀ Àdìsá bó ti wà yìí ìjà yẹn ogun yẹn fẹ́ jà fúnra mi tí wọ́n á jà tán ẹ̀yìn tèmi màá já ìbòjì ń lọ for now ìfínlẹ̀ pẹ̀lú ẹ̀. ọ̀rẹ́ ọ̀rọ̀ ni bí ó ti sọ yẹn sórí ohun tó ṣẹlẹ̀ ni wípé a fẹ́ kó ṣàlàyé fún wa ohun tó jẹ́ orísun ìjà láàrin ìwọ àti Àdìsá ṣàlàyé fún wa náà ká lè bẹ́ẹ̀ kó gbọ́ ká lè mọ ìgbésẹ̀ tó kàn láti gbé lórí ọ̀rọ̀ yẹn ìgbà tá a bá bẹ́ẹ̀ tó bá gbọ́ la máa tó mọ ohun tó kàn láti ṣe á dẹ̀ move on. jàmbá o fẹ́ pa bí o ṣe pa ti ṣáájú o fẹ́ rí mọ́lẹ̀ bí ara iwájú ti bí. Àṣà kérésì mi gan mi ò lè irun tí bá ń rún mi ní rí ara Àṣà báwo ẹ má wọrí a tó yẹ yín sùn. kí wàá nìtumọ̀ nǹkan tó fẹ́ ṣe ṣọmọ káwa mọ̀ ẹ́ o lè rẹ́rìn títí tó máa fi bà tèèyàn jẹ́ and that is why ta fi wá síbí wo bí
a ti wá síbi a ti wá sọ fún ẹ tí nǹkan bá padà ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ màá ní mo sọ fún ẹ o. Guys, ṣe ibi tí ọ̀rọ̀ dé dúró yìí mi ò lè fara kan fún yín mú ẹ̀yin tèmi èmi tí mi lè jẹ́jú yín màá já yín bó ṣe ń lọ ṣé ẹ̀yin tí ò yẹ yín pọ̀ ní tó yẹ yín lọ lórí àdìsá. Bẹ́ẹ̀ kò sọ pé alẹ́yìn sí ìlú padà rí ọmọ báyìí wọn á gbé ẹ lọ pé ẹbọ wọn á gbé ọ̀rọ̀ ayé wọn láyé. láìláì kí ló dé dé. Hello? Káàárọ̀. Èmi sáré jáde láàárọ̀ yìí ni. Màámi ló rán mi lọ sọ́dọ̀ àwọn oníbàárà wọn wípé kí n lọ bá wọn gba àwọn owó kan wá lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ni. Àmọ́ ó sọ fún mi pé ń bọ̀ láàárọ̀ yìí. Mo ti gbàgbé wípé ó sọ pé máa tẹ̀lé ẹ lọ. Má bínú ọkọ mi Àdìsá jọ̀ọ́ tó lọ lọ́wọ́. Safe journey. Ó dàbọ̀. Boyfriend mi ni ó dẹ̀ jí wá sílé wa láàárọ̀ kùtùkùtù. Mo ṣọ́ wípé kò níbi kankan tó fẹ́ kí n tẹ̀lé òun lọ. Kókó jẹ́ pé wàá ṣọ́ mi láàárọ̀ yìí. Ó sọ fún mi pé o ní kára sóhun pé mo bẹ́ fẹ́ sí gẹ́gẹ́ bí ìyàwó sí i mi pé wọ́n á fi orí àgbò méjì omi inú kòtò kan náà ni. Ó ti ṣojú ṣara wípé o ò lè fẹ́ mi. Má wo nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ kí mi gbà láti dètè. Àkọ́kọ́ ni wípé mo ti gbọ́ ìròyìn yẹn dáadáa wípé o máa ń náwó fóbìnrin dáadáa ọmọbìnrin tọ́jú. Ẹlẹ́ẹ̀kejì ni wípé òkìkí ẹ ti kàn káàkiri gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé tó rọwọ́ mú nínú ìlú wa yìí. Ó túmọ̀ sí pé ó ti ní ìgbà ní dáadáa. Káwá ní ẹ̀kọ́ àfihàn tó àfihàn báyìí ṣé ìlú ayé ló wà ní àbí ọ̀dọ̀ pé àdìsá wọ́n jẹ́ pé àdìsá ọmọ bàbá olówó ariwo. Àdìsá ọmọ bàbá olówó ariwo náà ni bàbá ẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn gbajúmọ̀ tó wà nínú ìlú wa yìí. Àìbámu bóyá ẹ ti mọra yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí bóyá ẹ rìnà pàdé ara yín níjọ̀kan jọ nítorí Ọlọ́run má jẹ́ kó lu síta wípé èmi àti ẹni kọ̀ọ̀kan pọ̀ kó má bàa fa ìtúká láàrin mi àti Àdìsá. ṣùgbọ́n kan ọkùnrin náà ló ń gbọ́rọ̀ sí i àti kí èkúté bí àwọn ọmọ Àdìsá tàbí ẹnu òun wá ń gbọ́ bàbá ẹ̀ pé olówó ariwo ọ̀tàn wọ́n á fọkàn sí pé Àdìsá ló ń kàrà fẹ́ gbé ó ṣe wájú kí mi ò kàrà fẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó. Má gbé ìwà rà Àdìsá lè mi ti pinnu pé mo fẹ́ fẹ́. Má ọ̀ rí má jẹ́ mọ̀ pé èèyàn jẹ́ èèyàn lò. jẹ́ ìṣẹ̀lẹ̀ láyé máa ti ọwọ́ jàmbá ọ̀ ní ṣubú dání ẹjọ́ ṣubú dání ọ̀lọ́ sọ́rí kò kò kí lè ilé olówó ẹ̀ ọ̀ gbé lọlé ọ̀sẹ̀ tó wà nú ẹ̀ ọ̀ lè mọ tán títí tó fi jáde kúrò láyé tó fi dàgbà tó fi dògbó tó fi jẹ́ lẹ́dùnmọ́rẹ́ ní pé ọ̀ lè lò tán gbogbo tó wá wá Dubai ó ti bọ́ sí gbogbo ti di oṣù apá kéèké kápátá apá òun ni wọn kì í kájú oko ọjọ́ tí òun yóò bá dì mọ́ lóko báyìí ọ̀run náà lára o wo gbogbo ẹnikẹ́ni tó bá bẹ́ẹ̀ dùn nǹkan ó kẹrin àbí ẹni tí wọn kankan fún rẹ bá dùn nǹkan ó kó àgbákò ṣùgbọ́n o ò léwu díẹ̀ o bí ewu ìbẹ̀lú òun bẹ́ẹ̀ ló ń jẹ́ fún ẹ̀ kankan ẹni pé ewu àmì ìlú ewu ewu tó wà mẹ́rin ó sì wà ní sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ kankan ló kankan kódà ẹni tó bá súnmọ́ tímọ́tímọ́ tó sì mọ ìyàwó rẹ̀ ọ̀gbọ́dọ̀ bá fẹ́ ìyàwó tàbí kó jí ìyàwó rẹ̀ fẹ́ ó léwu gidi o olúwa bẹ́ẹ̀ olúwẹ̀ àkúdà. tí ọ̀rọ̀ yín wọ́n yí dáadáa ẹni bí mi jóṣó fi jẹ́ agbára bó wá fún mi pé ìyàwó tó máa fẹ́ sílé máa pọ̀ nìyẹn o ẹ mọ̀ mí mi jàǹbá ó wà nílẹ̀ ẹ̀kọ́bìnrin olóbìnrin mọ̀ ó lè fún obìnrin sọ̀rọ̀ tó gbé bá àjọṣepọ̀ tí wọ́n sábà obìnrin náà wà ní sí bàbá wọ́n kò máa kàrà fẹ́ sílẹ̀ yẹn ọ̀gá rẹ̀
ṣe pé ó léwu fún ọ ẹni òun gangan ló léwu torí pé irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá ṣàpá wọ́n á yẹ ń bàbá ni ìdí rẹ̀ tí mo fi sọ fún ẹ pé ọ gbọ́dọ̀ báyà ló kà papọ̀ òtún wà gbọ́dọ̀ ọba ní ṣubú dànù. ìwọ̀n ẹgbẹ́ yìí ni pé gbogbo obìnrin bá gbogbo rẹ̀ tí ọkùnrin bá gbogbo rẹ̀ ọkùnrin wa kú ó ti yẹ ọ dáadáa àìmá gbọ́ kókó àìgbọ́ gbéra ẹni bẹ́ẹ̀ kí gbé kú nínú. Pascal lóòótọ́ gbọ́dọ̀ wọ̀ pé Àdìsá ó jẹ́ obìnrin lórí ìtúná gidi. àmọ́ ọlọ́rọ̀ àbètìtì ni you understand n fẹ́ kí Àdìsá forí kó wọn tí ò mọ̀ pa ẹ̀ lórí ọ̀rọ̀ gẹ́fẹ̀ndẹ̀ Àbẹ̀jẹ́ tó ń dùn mí nìyẹn ẹ get wọ́n rò pé kí ni mo lè ṣe lórí gẹ́wọ̀ yẹn tí Àdìsá máa fi gẹ́yàn sílẹ̀ tó ní fẹ́ gẹ́yàn mọ́ ẹ get wọ́n tí mo rò wọ́n nìyẹn because tó wá sì fẹ́ gẹ́yàn ewu àmì ẹ̀ o risk gan ogbó àwọn gidi mo tí mo sọ I know what I'm saying. Jamba tí n bá sọ pé nǹkan tó ń sọ ń sìn èmi understand irọ́ ni mò ń pa léyìí tí mo dẹ̀ mọ̀ pé òun fúnra ẹ̀ náà kò understand ẹ̀ mọ́ nǹkan tó ń try láti sọ ni pé o fẹ́ kí Àdìsá mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ rí láàrin ìwà àtàbẹ̀jẹ́ o dẹ̀ fẹ́ kí Àdìsá jáwọ́ lọ́rọ̀ Àbẹ̀jẹ́ ìwọ fúnra ẹ̀ dẹ̀ mọ̀ Àdìsá ní òróbìnrin lórí I think the best thing nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni kí a kàn fóòdù ọwọ́ ká má wò náà. ẹ má yẹ ká gbàgbé nípa ẹ̀. wàyí. nǹkan tí Jamba sọ ó ti yé mi gidi gan ó yé mi yékéyéké ni ẹ ti gbẹ mí láyè kí n wọ ọgbọ́n ńlá kan kí mi dá kí mi gbé súnmọ́ Àdìsá kí n gbé súnmọ́ gidi gan kí n close mọ́ gidi gan kí n wá wá àwọn ọ̀rọ̀ ńlá tó tóbi kí n pa mọ́mọ́ yẹn tí n bá pa mọ́mọ́ yẹn tán mo ṣú ọ̀jọ̀ Àdìsá máa ju ọlẹ̀ bá gbé. fighter mo tó sọ yẹn tó bá lè work tó bá lè ṣiṣẹ́ lórí ẹ̀ tó bá jẹ lọ mo jẹ ẹlẹ́bùn. Jamba mo ṣe rí ẹ tó ń sìn ni mo ṣe rí kọkàn máa ń ṣe bí ẹni tó le tó burú ni ojú àánú ẹ ti pọ̀ jù to God. Pascal no now mi kì í ṣọ̀lẹ mi kì í ṣojú àwọn pé àwọn náà ní ògo ìlú yìí a gbọ́dọ̀ máa pè lé ni a gbọ́dọ̀ máa pè dín ẹ dàn pé gáà ìdásán pa yìí Àdìsá ìdásán pa yìí náà gbogbo wa náà àtọ̀bẹ̀ káṣí kiri ni àṣẹ kiri lágbàá ni so mi lè ní ọdún àwọn afẹ́tẹ̀ kí n má sọ̀rọ̀ because lọ́jọ́ iwájú náà àwọn lògo ìlú yìí if not ní mi kẹ̀ kí àìmọ̀ mi náà. wá èmi ò rí bẹ́ẹ̀ bọ́ tó bá jẹ́ pé bí wọ́n fúnra ẹ ṣe rí nìyẹn no problem wọ́n lọ lọ́rọ̀ náà. ẹ wo ẹ gbàgbé ẹ kó tí mo sọ yẹn yẹ kí mi try ẹ nà ẹ gbàgbé ó máa work gbàgbé kọ́ kéré ni. Sálẹ̀ tún péré yẹn. Àdìsá o, Àdìsá owó, Àdìsá o, Àdìsá pàtàkì, Àdìsá o, Àdìsá tata, Àdìsá o, Mr. Portable. Àdìsá mọ̀ bọ̀, olówó ariwo wà, àpà àwọn tó jọ mẹ́ta. Anyway, point of correction. I am now Olówó CAIRO. Ó ń láti mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ ti CAIRO dé ni now. No problem. Olówó CAIRO. Yeah, you are now on the way. Yes. Kí ló dé kí ló ṣẹlẹ̀ tó fi dá mi dúró? Kò sí problem torí mo tẹ̀ tí ń wá ìsìnkẹ́tìpẹ́ kan Ọlọ́run ló ní kí n rí ẹ torí ẹ̀ mo ṣe ń flash ẹ pé kò lè dúró. Wo boy, try láti sọ̀rọ̀ kíákíá because we don't wait like this in CAIRO. Àdìsá, CAIRO. Yes. Ní Egypt àbí? Yeah. Africa náà ni now. Yes, but kò easy láti dé. Èèyàn lè wọ bọ́ọ̀sì débẹ̀. O dẹ̀ lè gọ̀kadà débẹ̀. Sí kò tó lè débẹ̀ wàá gba físà. Ó ti yé kò easy. Ọmọ tálákà ò lè lọ. Kí ló ṣẹlẹ̀? Well, nǹkan tí mo kàn fẹ́ bí ẹ ni pé mo fẹ́ mọ nǹkan tó wà láàrin wa àtọmọ kan tó ń pè ní Àbẹ̀jẹ́ tí mọ́mí ẹ̀ ń tajà ní Ilé-Ìpẹ́dé market. Oh God. You see, boy, ó ní problem gan o. Oh God. Big problem ni problem tó ní. So ọ̀rọ̀ obìnrin ló fẹ́ sọ tó fi dá mi dúró. Ó tún wá jẹ́ ìyàwó mi. You see, but ó ní láti mọ̀ kí gbogbo set up yẹn mi ò kí ń ta sí yín náà. Yes, tó fi dórí ẹni tó sọ pé òun olórí gbogbo yín Jamba. Àbí tó yẹ Olúbàdàn bá wọ ní kàṣẹ́ mi wàá mọ ẹgbẹ́ bàbá ẹni tí mo ṣe ni.
so ó tún wá lanu gbàgà òun pé àbẹ̀jẹ́ kí ló ná ẹ láti sọ pé lady tí wọ́n ń pè ní àbẹ̀jẹ́ yẹn àbí wọ́n mọ̀ pé tó bá ti di pé obìnrin ti lólúwa ó ti di ẹni tí yẹn gbọ́dọ̀ máa respect. You say in Cairo we call somebody like you a gawad. Gawad? Gawad yẹn. Èmi ni gawad. Yes, gawad yẹn. Fún wípé o lè dán kan tó dánwò ìwò, you are gawad. Mo confirm ẹ fẹ́, you are gawad. Ìsìn tó bá yẹ pé Cairo ni wọ́n á jẹ́ pé wọ́n fi gawad yẹn. Ìwà tó wù yẹn wà wọn gawad. Adisan, máa ní gawad. Adisan, èmi gawad. Ṣé fámìlì yẹn ò lówó ni bàbá ẹ̀ lówó ni? Ìwádìí tó wá ń ṣe ìgbéraga sí wa. Èyí àmọ́ àwọn tó lówó jù bẹ́ẹ̀ lọ ń gbọ́, agán ṣiṣẹ́ ọwọ́ wa owó wà lẹ̀. À ń ṣe ní gawad. Màá mọ̀ túmọ̀ ẹ̀ náà kí tó mọ̀ ọ́ tí màá ṣe pẹ̀lú ẹ̀. Àdìsá o, Àdìsá owó, Àdìsá o, Àdìsá pàtàkì, Àdìsá o, Àdìsá àtàtà, Àdìsá o, Mr. Portable. Àwọn bàbá yìí rí tá a jẹ́ ṣe, ó bá ti dòde àmọ́ kówó dé. Àdìsá o, Àdìsá o, olówó Cairo. Gàwá. Gàwá. Ṣé ló gbogbo ẹ̀ sáyẹn? Àbí ló fẹ́ ṣòwò dáná pẹ̀lú fámìlì ẹ̀? Mẹ́ẹ̀ ń tẹ̀ bí mi ṣáà ló ń bí mi mẹ́ẹ̀ sọ̀rọ̀ ń tẹ̀ bí mi nù mẹ́ẹ̀. Ọ̀rọ̀ burúkú ló bọ́ ìfọkọ̀ mẹ́. Abẹ́rẹ́ yìí. Hey guys, kò yẹ ká máa fọ̀rọ̀ bọ̀bọ̀ ìbí ẹni fọgbọ̀ tí. Mo ti sọ fún yín pé kẹjẹ ká ṣí bọ̀bọ̀ yìí sílẹ̀ mẹ́. Ẹ jẹ́ ká ṣí sílẹ̀. Ẹ tó yẹ pé gbéraga ti ba ayé ẹ̀ jẹ́ yẹn. Gbéraga ti ba ayé bọ̀bọ̀ yìí jẹ́. Ẹ jẹ́ ká ṣí sílẹ̀ mẹ́. Ẹ̀yin guys, kí n má purọ́ tàn yín jẹ. Àdìsá yẹ̀yẹ́ mi lénìí. Ó wọ́ mi, ó yẹ̀yẹ́ mi, ó wọ́ mi lẹ̀ tuurutu. Níṣẹ́ ni wọ́n ò pé lájọ́ tí mo ti dárí ayé kò sẹ́ni tó yẹ̀yẹ́ mi tó yẹn rí. Níbi tẹ́sẹ̀ mi kọ́lẹ̀ dé tí ó dàbí pé kílẹ̀ lanu báyìí kí n lè wọ́ bẹ̀. Kọ́tọ́ náà wá fi save mi ni pé èmi àti ẹnì kan làwa ń bẹ̀. Pé ìwọ mọ́tò báyìí mi kan wọ mọ́tò tẹ̀lé mi sákùn rẹ̀ kémi kan ló ń bá wí ní sọ́ọ̀tì ẹ̀ ti pọ̀ jù. Kí ló dé? Hey guys, ṣe láti èmi lọ, kò sí anything tó kọ́ mi kún ayé Àdìsá mu. Another thing, Àdìsá dáná ogun fún gbẹ́gbẹ́ bá wọn yá. Anywhere láti pàdé ẹ̀ lólò ní. Confirm bí bàjá ni ká lù lálùbọ̀ lẹ̀. Ó fẹ́ kúkú tó kú ni. And guys, adára tẹ̀ mí, inú ti bí mi, mi sọ̀rọ̀ mo ti ń bọ̀ inú ti ń wù mí. Jàmbá bí mo bọ̀ ẹ̀ jàmbá. Mo kọ́ ọ́ lẹ́kùn ọ̀tá, mo kọ́ ọ́ ní tẹ́tù mi gbọ́dọ̀ fọ́ sáyà. Àdá fọ́ sáyà. Gàwá kò yé mi, gàwá. Dọ́nà sọ fún mi, kí n sọ gàwá? Kò yé mi náà, ó ń sọ wípé èdè Cairo ní èdè Egypt láfíríkà. Gàwá. Bọ̀bọ̀ yẹn ń sọ, ìwọ ló kọ́ fi bẹ̀rẹ̀ náà ká bá kúrò tọ́ọ̀mù jàmbá ló kọ́ fi bẹ̀rẹ̀. Bọ̀bọ̀ mi wo bí kórìí wa ò pé. Gawad. Nítorí kí Àdìsá má bàa kú ló ṣe bàjá. À ń torí ọ̀já jà. Ọ̀já níta ló ń jà lẹ́ǹkùlé òun. Jà lọ. Jábà, má wọrí. Sórí. Tí ojú bá ń ṣe pin, èèyàn máa ń yọ ìpín, ó máa fi ń hàn ojú pé ojú ń ṣe pin. Àdìsá máa dọ̀bálẹ̀ bí, ń bọ̀. Talẹ̀ ń pèrè yẹn. Àdìsá. Talẹ̀ ń pèrè yẹn o. Àdìsá. Talẹ̀ tún pèrè yẹn. Àdìsá. Àdìsá o, Àdìsá owó. Àdìsá o, Àdìsá pàtàkì. Àdìsá o, Àdìsá àtàtà. Àdìsá o, Mr. Portable. Àwọn bàbá yìí rí tá a jẹ́ ṣe, ó bá ti dòde àmọ́ kówó dé. Àdìsá o, Àdìsá o, olówó Cairo mojiri o morowo. Talẹ̀ ń pèrè yẹn. Àdìsá. Talẹ̀ ń pèrè yẹn o. Àdìsá. Talẹ̀ tún pèrè yẹn. Àdìsá. Àdìsá o, Àdìsá owó. Àdìsá o, Àdìsá pàtàkì. Àdìsá o, Àdìsá àtàtà. Àdìsá o, Mr. Portable. Àwọn bàbá yìí rí tá a jẹ́ ṣe, bó bá ti dòde àmọ́ kówó dé. Àdìsá o, Àdìsá o, olówó Cairo mojiri o morowo. Talẹ̀ ń pèrè yẹn. Àdìsá. Talẹ̀ ń
sàlẹ̀ tún péré yẹn. Àdìsá Àdìsá o Àdìsá owó Àdìsá o Àdìsá pàtàkì Àdìsá o Àdìsá tàtà Àdìsá o Mr. Portable àwọn bàbá yìí rí tá a jẹ́ ṣe bó bá ti dòde àmọ́ kówó dé Àdìsá o Àdìsá o olówó Cairo mojiri o morowo. Talẹ̀ ń péré yẹn. Àdìsá. Talẹ̀ ń péré yẹn o. Àdìsá. Talẹ̀ tún péré yẹn. Àdìsá Àdìsá o Àdìsá owó Àdìsá o Àdìsá pàtàkì Àdìsá o Àdìsá tàtà Àdìsá o Mr. Portable àwọn bàbá yìí rí tá a jẹ́ ṣe bó bá ti dòde àmọ́ kówó dé Àdìsá o.